Èmi ni ìtànà tó tọ̀ tí ó lè tàn. Àṣeyàn ló kú. Òkú léèyàn. Òkú ní gbogbo yín. Òkú ní gbogbo yín jọ. Mashako, mashako, mashoge, mashako, mashako, mashoge. Ẹ jẹ́ fáwọn bọ́ìsì yẹn ṣakọ, mashoge. Tòróreke lẹ́wà ní mí, mashoge. Ìṣíwẹ́wẹ́ ń wò kí bá wọn, mashoge. Mo ní mashako, Mashoge, èmi ò bá wọn ìṣíwẹ́wẹ́ yé o. Mashoge, ẹja ńlá ni mo fẹ́. Mashoge, if you no get the money, no get the money o. If you no get the money o, bobo, hide your face. If you no get the pay, if you no get the money, if you no get the bar, bobo, hide your face. Ẹja ńlá, òun ni mí, I no be their set. Èmi kì í ṣẹgbẹ́ wọn. If you no get the money, no get the pay. If you no get the money, yo, hide your face. I don't care whatever they say. Wọ́n láwa ò jí sọ̀rọ̀. Ohun tó bá sọ nípa wa, ẹni tó bá lówó làwa bá lọ. Olẹ́ni tó bá lówó làwa bá lọ. If you no get the money, if you no get the pay, if you no get the bar, bobo, hide your face. If you no get the money, if you no get the bar. Hello? Hello? Ọlọ́kọ̀! Ọlọ́kọ̀! Ọ̀bọ̀! Gàfárì àbí kí lórúkọ ẹ̀ náà? Madam. Kúṣẹ́ o, mi understand nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí báyìí. 10,000 naira láti 5 days. Madam kò rí bẹ́ẹ̀. Bí mo ṣe ń pa owó yẹn tí n bá ti yọ commission tèmi kúrò mẹ́. Yòókù náà mo send sí yín. Ló send sí mi, mọ́tò 5 ló fọ̀. Ẹyọ kan ló ń fọ̀ léde. Kò rí bẹ́ẹ̀ máa. Ẹyin náà bá wò lẹ́rìí pé ọjà ò yá. Ọjà ò yá ni. Tó bá dé bẹ̀rẹ̀ sí ní sórí burúkú ẹnu ṣọṣọṣọṣọ òfò tẹ́ máa ń ṣe yẹn káàkiri tó bá ti kúrò ń bí báyìí. Ó pakọ ẹni torí kó lè jogún. Ṣé o mọ̀ pé gbogbo àwọn nǹkan tó wà ń bí báyìí wọ́n ló jẹ́rùn? Madam kò ṣe mi, kò ṣe mi. Kò ń ṣe wọ. Ló send 10,000 naira sí mi. 5 days. Ọjọ́ méje kọ́mọkùnrin ṣiṣẹ́ náà. Tó bá dẹ̀ kúrò bí báyìí dẹ̀ máa continue gbogbo argument ẹjọ́. Ṣé bá a fọ mọ́tò kíákíákíá? Ẹ máa ṣe ìyá mi, ẹjọ́ ẹ fira yín sí position mi. Ṣẹlẹ̀ náà Ìrírí o, ìrírí o, ìrírí ńlá lè yí o. Ìrírí, ìrírí o. Mo bọ́ta. Ìrírí o, ìrírí ńlá lè yí jẹ́. Èmi ni ìtọ̀nà tó tọ̀ tí ó lè tán. Àṣé èèyàn ló kú. Òkú lèèyàn. Òkú ni gbogbo yín. ẹ̀yin tó fẹ́ lọ bá ẹ̀sìn olójú ọjọ́ wa ṣé kẹ́mi bá fi ti disturb wa ni. Ẹ máa ṣeun gan, yóò máa dáa fún yín ìyá mi. Ṣé ẹ rí bó ṣe wà yẹn olórí burúkú ni Gàfárì? Wọ́n pàtó ṣiṣẹ́ ń bíbà yìí o, ibi ẹnu ṣọṣọ sórí burúkú. Madam, ṣé ẹ rí lágbájá bóyá ṣe lélẹ́yìí? Òun ló lé gbogbo wọn dànù. Gbogbo ìtẹ́ ń sọ yóò necessary at least ẹ máa jẹ́ kí customer lọ. Ẹ mọ̀ pé ẹbẹ̀ ṣe bá sọ̀rọ̀ yẹn, ó ń dá wa dúró nìyà, ó mímí láìkí gbogbo yẹn. Gàfárì, ṣé o ti ráyè ẹ? Ṣé o rí nǹkan tó sáyé mi dà? Bẹ́ẹ̀ni oṣù sọ, ó dà pé nìkan ló fẹ́ fi ṣáyẹn lẹ̀. Ẹranko ní ẹni. Babe, wo ìtọ̀nà? Ìtọ̀nà? Aṣọ tó ń tọ́ lọ ju eégún. Ọmọ alága padà ràkàrà fi jẹ kan náà ni. Ṣé ẹ mọ ìtọ̀nà ni? Báwo ló ṣe jẹ́ sí wọn? Ẹ ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo mọ ìtọ̀nà? Ọ̀rẹ́ wa tímọ́tímọ́ báyìí nìkan. Tí bá ní kí ẹnu bọ ìtọ̀nà. Ìtọ̀nà. Orí ẹkún náà ló ṣe wà.
See, your problem is not the problem. But the way you see your problem is the problem. Itanna, má fi ìrònú ṣe rẹ̀ léṣe. Ṣó fẹ́ para ẹni, ṣó fẹ́ commit suicide ni. Ó ṣé o mọ̀ pé ìrònú yìí ló ń kó bá àwọn lot of people tó fi commit suicide. Babe, kí ló tó ń ṣe báyìí fún rẹ? Itanna má ṣe báyìí now. Everybody got in suspect. Gbogbo èèyàn máa wọ́n ti ń bi wá. Kí ló ṣọ̀rẹ́ yín? Kí ló ṣọ̀rẹ́ yín? O ní post tó bá tún máa post náà kan tó bá máa post tó máa show wípé you are going through something. Must everybody know what you're going through? Yes. Itanna, why are you doing this to yourself? Babe, má ṣe báyìí now. Mo fẹ́ bí a question lọ́wọ́ yín. Kí ni problem àbí? Yes. Mo sọ pé my problem is not a problem àbí? Swallow. Ṣé bí lọ́wọ́ yín méjèèjì? Ṣé máa ń tọ̀lé? Ṣé máa ń tọ̀lé? Ìtọ̀lé ní 7 years. Ìtọ̀lé nígbà tí mo wà 10 years. Nígbà tí mo ṣe dàgbà ni mo tọ̀lé. Mi ì lè ṣe kí n máa tọ̀ every 3 hours. Bí mo bá sùn, mo máa tọ̀. Àbúyè ìgbàgbọ́ ni mo fẹ́ pa ìtọ̀ mọ́ra. Tí mo bá jẹun lọ́wọ́, mo máa tọ̀. Kí n má rí gan, mo máa tọ̀. Àbúyè ìgbà ni mo fẹ́ pa ìtọ̀ mọ́ra tí mi ì rí pamọ́. Ẹ wá sọ pé my problem is not a problem. Itanna má ṣe báyìí now. Ṣórí, ìwọ ló ń rí bẹ́ẹ̀ yẹn. Seriously, a lot of people online tó jẹ́ pé they are going through stuffs. But you would not know. Bí mo ṣe wáyé, mo ti rí èèyàn tó jẹ́ pé wọ́n fún ní 6 months lọ hospital pé you have only 6 months to live. And who dey live fine? Wọ́n wá èèyàn lọ́wọ́, she's living fine and she's doing okay. Kò ṣe dandan káwọn èèyàn mọ̀ nǹkan tó bá ń go through. Yes. And even nílé ìta ọ̀sọ̀ yìí nìsín, solution ti wà. Solution. Mo ti rí solution ti wà. Wo à ń jáde báyìí. A dè máa jáde kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Solution ni Nothing. Is it? Pampers. Pampers wàá lò ó, even kó máa pọ̀ gan, kò sẹ́ni ìbòjì tó máa mọ̀. Kò dá o. Ṣé mọ́ọ̀kì mi ni? Kí máa lo Pampers? Yes. Láì ṣe bébì. Ọlọ́run. Tún má rí bẹ́ẹ̀. Tún má sọ bẹ́ẹ̀. Wọ́n ti rí àwọn àgbàlagbà tó ń lo Pampers. So bó ṣe bí ti. Èmi! Pampers! Láì ṣọwọ́dé! Ó dá mi ìjáde. Mi ìjáde. Mi ìjáde. Kò sí wàhálà iṣẹ́. Wo Itanna, ọ̀rọ̀ náà sọ sílẹ̀ yìí. Ṣé o fẹ́ para ẹni? Gbogbo àwọn tó rí ní títì yẹn, 9 nínú 10. Àwọn náà ní wàhálà ayé wọn. Wọ́n lógun tó ń jà wọ́n. Ṣó ti yẹ, ìwọ tó bá gbé tiẹ̀ sójú báyìí láyé máa rí. Wo Pampers tó ní kó lò, ọmọdé lò, àgbà ń lò. Bẹ́ẹ̀ ni, títí tí jẹ́ pé nǹkan àìsàn tó wà lára wọn, ó fi máa correct ara ẹ̀. Èyí yìí ò dẹ̀ ń ṣe ogun tó máa jà títí ayé. Ó wá ni ó máa lo ní ọkọ mi. Pampers láì ṣe bébì, láì ṣọmọdé. Àjọ ẹ̀wọ̀ ẹ bá mi bá a sọ̀rọ̀. Gbogbo ẹ̀ mo ti sọ fún títí sórí ìwọ ló máa fà á tí àwọn ọ̀rẹ́ ẹ̀ fi máa wò ó pé nǹkan kan ń ṣe ẹ́. Ṣó ti yẹ tó bá jẹ́ pé o ti mójú fúrú. Àwọn tó ń ṣe àwọn ẹlòmíín náà wọn ò ní gbé sójú. Ẹ wo mi ìjáde. Ẹ fi mi lẹ̀. Ohun tí ó dáa, jọ̀wọ́ ó ṣe o. Ọ̀rẹ́, mi ò blé mi o. Ọkùnrin ṣe yẹn náà. Ó tó ní mi tí expect pé kó tẹ̀lé wa because kó tó ṣe yẹn àwọn really try is just try. Ó sì kò tó wà bẹ́ẹ̀ oríṣiríṣi. Àǹtí, ẹ káàsán. Ẹ ká sí. Bí mi tiẹ̀ mójú tí ojú tí mo mọ̀. Ẹ̀yin ni ọ̀rẹ́ Itanna. I'm not mistaken. Ọ̀rẹ́ Itanna ni mi. Ṣì máa. Mi ò mọjú ìrìn. Máa mọ̀ mí sì ti bá parí ọ̀rọ̀ mi. Ẹ jọ mi mọ̀ bí àǹtí ṣe jẹ́ sí yín o. Àǹtí. Ọ̀rẹ́ náà òun náà jẹ́. Ẹ káàsán ma. Ẹ káàsán. Ṣé wàá pa? Inú mi á dùn. Ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ń sìn tó yẹ pé ẹ̀yin méjì ni. So that tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ fún ọ̀rọ̀ yẹn lè yá because tọ́lẹ̀ méjì máa ń bá ọ̀rẹ́ kẹta sọ̀rọ̀. Ó máa ń tètè wọ́n wọn létí nínú ìwòye mi. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ Itanna ni. Itanna jẹ́ nǹkan tí mo fẹ́ràn gan-an.
ìfẹ́ tí kò sí mi lórí tó jẹ́ pé kò fẹ́ sọ́jọ́ kan tí mi ò ní gbáwájú lé wọn kọjá báyìí bóyá máa tiẹ̀ rí bá sọ̀rọ̀ kò fẹ́ sọ́jọ́ kan tí mi ò ní gba àdúgbò wọn kọjá bóyá máa tiẹ̀ rí tí màá lè bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi bá sọ̀rọ̀. So ẹ mean pé ẹ ní interest nínú ìtàn náà. Kò ń ṣe díẹ̀ mo really love ẹ ní kò ń ṣe interest mo ní. No ẹ mi pé ẹ love ẹ. Mo love ẹ kò wá ṣe love pé bóyá mo fẹ́ fẹ́ díẹ̀ o mo fẹ́ fẹ́ sílé ni mo fẹ́ fẹ́ pátápátá ni o. Ẹ fẹ́ fẹ́ Ìtànà sílé. Bẹ́ẹ̀ni. Ìtànà. Mo fẹ́ fẹ́ Ìtànà sílé pátápátá ni o mo fẹ́ fẹ́ sílé pátápátá ni ẹ jọ̀ọ́ ẹ bá mi bá sọ̀rọ̀. Ẹ fẹ́ fẹ́ Ìtànà. Báwo lè ṣe wá wò mí yẹn? As a matter of fact, ó lè dàbẹ́ lójú yín. I'm a very hardworking person. Mo ti tó gbéyàwó sílé. Mo níṣẹ́ mi lọ́wọ́. Ọ̀dọ̀ furniture ni mi. Ṣùgbọ́n recently mo lose mom mi. So ṣe ilé tán dẹ̀ ń kọ́ lọ kan tó parí kan tó kú. Èmi ni mo parí ẹ̀. POP bẹ̀ last week mo ṣe gbé dókè. After roofing mo ṣe POP. And tọ́lọ́mbà ṣe tí iṣẹ́ ìjọba bá tún wọlé. Màá rówó tí màá fi ra ọ̀dà náà tó fi parí ẹ̀. So bá lè gbé tọ̀nà sílé gẹ́gẹ́ bí ìyàwó tèmi gangan. Sínú ilé yẹn right? Ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá mi bẹ̀. Inú ilé mọ́mì yẹn náà lè fẹ́ gbé tọ̀nà sí. Mi mo ní sìn because mo ṣẹ̀ṣẹ̀ POP ẹ̀ ni. Owó ọ̀dà ni mo ń wá. Kò sí wàhálà. Ẹ bá mi bẹ̀. Okay, kò sí wàhálà. A máa bá sọ̀rọ̀. A máa bá sọ̀rọ̀. Ṣé ọ̀nà bí wàá lẹ̀ lọ? Ọ̀nà báyìí náà là ń lọ sí. Jẹ́ kí n máa yín wá. Ẹ wá ní cash but ẹni sùúrù ẹ má ti lọ. Ẹ jẹ́ kí n ṣe change kan sí. Bank wo lẹ ń lọ àbí ibo ni kí n ṣe sí? Opay ni kí n ṣe sí. Okay. Owó tó wà níbí kò ju bí 4,700 lọ but mo lè ṣe 3,000 sí ibẹ̀ tẹ́ bá mind. 3,000. Mo ṣe ní tó up to 4,700 bí. Jẹ́ ká máa lọ. Tẹ́ bá mind. Aunty, ṣé kí n ṣe 3K sí mi? Ẹ ṣe 3K. Opay. 81. Bàtà yìí jẹ́ fine o. Àmọ́ mi mọ̀ bí ó máa size àbúrò mi. Ẹ̀wọ̀n yẹn náà lè mi tẹ̀lé. Wow. Gbogbo bàtà yìí ló lovely. Mo tẹ́ ẹ̀jẹ̀ lè ṣe báyìí. Bí akẹ́kọ̀ọ́ méjèèjì lọ. So kọ́ dẹ̀ choose ẹyọ kan ní èyí tó bá ti láyé. Àwọn tí ẹni mo sọ. Ìkọ̀kọ̀ méjèèjì lọ. Ẹ̀yin tó lọ nà wá. Ẹ̀sùn wàrà. Ẹ̀yin ma. Báwo ya máa ṣé kí wọ́n pàkẹ́ bá? Tó sì dá. Ẹ̀sùn wàrà. Ẹ̀wọ̀n fún bọ̀. Babe. Nọ́ọ̀dà. Ó lè sọ fún mi pé mi ì fẹ́ rí anybody. Ó kì í gbọ́ràn. Jọ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe mí, ṣé boyfriend ló kàn mí kàn ni? Ṣé boyfriend ló kàn fún mi? Ìtànà ó kò lè má jókòó sí ilé all the time now. You don't know who can help. Tó sìn. Ọ̀rọ̀ mi ò ṣàfihàn gbogbo ilé. Iṣu tiẹ̀ make sense kí n ní boyfriend pẹ̀lú nǹkan tí mo go through. Bro, 8 minutes left. I'll talk Sarah. No, don't think of that. Kò ní waste time. Just little time, babe. Wait that for me. Ajalo. Honestly, mo ti sọ fún yín, ó yìí lè fẹ́ yín. Wílé tẹ́ ẹ ṣe yìí, mo ti gbọ́ àmọ́ mi ìgbà. Mi wà interested mi lè fẹ́ yín. Má lọ lọ́jọ́. Surely as a matter of fact, ìfẹ́ ló pa mí bí ọtí. Kò kí n ṣojú kò kí n ṣàná. Almost every day máa ń kọjá mi lọ́sọ̀ọ̀sẹ̀. Bíbí àmà ti ẹ̀rí ẹ̀ bá sọ̀rọ̀. Dákun ṣàánú mi. I really love you. Kò dé máa wò ó. Mi ò kí n ṣe bíbẹ́ náà ni ó ṣe wà tó. I'm a very hardworking person. Lóòótọ́ mo ti lose àwọn parents mi. Ṣùgbọ́n ilé tán filẹ̀. Last week mo ṣe ṣe POP bẹ̀. Òun àgọ́ ni. Jọ Fẹ́mi jọ. Ẹ wò ó ti lo 7 minutes ní ìfimílẹ̀. Jọ mo wọ́ tiẹ̀ tó bá lo 10 minutes sí náà bákan sáyé sọ ni. Ìnáwó 10 minutes máa fi ẹlẹ́sùn. Ẹ wò ìfimílẹ̀ jáde. Wàhálà wa kí ló wá Torí ṣe kò tó fà á sí. Torí kò tó fà á sí. Ìtànà ní sùúrù kí ló ṣẹlẹ̀ wọ́n máa ní sùúrù Ìtànà. Káyé mi màmá ṣe dojúrú. Ṣó ti rí kan tó dálẹ̀ sí. Ìtànà ní sùúrù. Má bínú mi ò mọ̀ kó máa fẹ́ báyìí Ìtànà ní sùúrù. Gbogbo nǹkan
tó ní kí n ṣe sí ẹ mo ní mo ti ṣe sí ẹ tọmọ mi bá ti ń lò jẹ́ ó ṣiṣẹ́ mo bẹ̀ lórúkọ Ọlọ́run ni o jẹ́ ó ṣiṣẹ́ o jẹ́ ó ṣiṣẹ́ o jẹ́ ó ṣiṣẹ́ o Ìtànà ó yá gbà Ìtànà dá mi lóhùn ó jẹ́ kí n sọ fún ẹ bàbá yẹn ṣàlàyé bó ṣe máa lò ó ní wàá kọ́kọ́ so mọ́ra fọjọ́ 7 lọ́jọ́ 7 yẹn ìtọ̀ pin lẹ́yìn yẹn wàá wá yọ ṣó ti yé nítorí náà mo fẹ́ kó dìde ńsìn kó wá lò wá jẹ́ kí n sọ fún ẹ kí nìyẹn lè wọ ewu ẹ ní pé o ò gbọ́dọ̀ ṣiyèméjì torí pé ẹranko tó bá ṣiyèméjì òun lọ́dẹ ń pa o o gbọ́dọ̀ nígbàgbọ́ pé ó máa ṣiṣẹ́ fún ẹ Ìtànà èmi tí mo bẹ wọn láàbọ̀ ni dídé mẹ́jọ dídé mẹ́ kó sọmọdì kó ṣeré lọ ibi tó bá wọn kó ṣeré lọ. Ewu màámi mélòó lẹ ti mú wá tí kò ṣiṣẹ́ eléyìí tó dẹ́rù bàyàn jẹ́ eléyìí lọ́wọ́ gan-an kò ṣiṣẹ́ wá ní pé aláṣọ pa yìí máa ṣiṣẹ́. Ó yé mi ṣùgbọ́n o mọ̀ bóyá bus stop wa ládé yìí wọ́n ní tó bá ti so mọ́ra o ò gbọ́dọ̀ dúró sábẹ́ òrùlé wá jáde lọ ṣé Ìtànà ọ̀tọ̀ káwọn kan fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ṣé ó tẹ́ ẹ lọ́rùn ni mọ́ mi ṣàánú mi jẹ́ kí Ìtànà ọ̀tọ̀ jẹ́ kó lè Ìtànà ògo padà kó gbé ẹ tún bẹ̀rẹ̀ sí í tàn dìde má finú bẹ́yẹn súnmọ́ gbàgbọ́. Ìrírí o. Màámi ìdá iná tó ń pọ̀ máa ṣiṣẹ́. Báyìí ni tí ò bá ṣiṣẹ́ olúwa dáwọ́ wa padà. Màámi wákàtí kan ti kọjá tí mo tọ̀ mo kù wákàtí 2 kó tún ṣe mí. tó bá lù náà la fi máa ṣe nígbà tó bá lù báwo la ṣe fẹ́ rí ó yà lù kó ṣeré jáde ìyẹn náà ní ká fi ṣe o pé tó bá ti lò kó jáde kúrò lábẹ́ òrùlé. Ìtànà ó ṣáà insist pé ó jẹ nǹkan kan wọ́n ní noodles mi o noodles wọn lè fine gan wọ́n tún máa garnish pẹ̀lú carrot and others wọ́n á enjoy. Ẹ wo mi ṣáà lè ṣe nǹkan tó fẹ́ máa mú mi lọ sí kitchen lọ máa fọbọ́. Fàbọ̀ báwo bó ti béèrè price noodles wọn wọ́n ní kò kọjá 2K drink tèmi àtomi tí wọ́n mú gbogbo ẹ̀ with the look of things mo ṣe ní 5K lákàntì mi ó máa cover ẹ̀. Ẹ mọ̀ gbé jáde ní kò lè gbádùn mi o. Ẹ mọ̀ gbé mi jáde ẹ bẹ ṣe sọ ẹ mọ̀ gbé mi jáde 5,000 naira ló wà lákàntì yín. For now. Wọ́n máa ṣàánú mi o. Ẹ jẹ́ ká ti ẹ̀rọ wípé mo wá kọ̀ ní pé fried rice àti chicken lòun mi jẹ́ ń sìn kí yẹn wá ló máa jẹ́ bí 6,000 àbí 10,000 ẹjọ́ ìpele máa ti rówó. Ó jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi bó ṣe gbé ẹ ní ìfẹ́ dẹ̀ ṣe ibi ẹ sí mi àmọ́ ìyẹn àjọjọ́ mi kò lè jẹ́ lé mi. Ọjọ́ mi ẹ wo ẹ fi mí lẹ̀ pẹ̀lú mi ẹ má lọ máa dunnú kẹ má rò wíyá torí tí mo ṣe bọ́ta o màámi lọ ní pé kí n jáde ni mo ṣe jáde ẹ̀yin náà wá pèsè àsìkò yẹn ìṣèjọba má lọ máa rò wíyá torí tí mo ṣe bọ́ta sókè sọ̀kọ̀ tó fẹ́ sọ kíá ẹ tún gùfẹ̀ ni bí ìbá tiẹ̀ ló ń ṣe bówó lẹ̀ ní ó yẹ kẹ́ ní packaging. Ìtànà mo ní future o mo lè máa tọ́jú ẹ. Má ti sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ ẹ wọ́n máa ní pé ní future yín éèjì wo lẹ wà ń sìn tí future yín bá máa tó máa ti tàn tipẹ́ ẹ máa ti kọjá 40 bí mo ṣe ń wo yín ṣó dìgbà tó bá 16. Ọlọ́run ló ń pògò. ẹ wo ìpele bọ́lọ́run sọ èmi kọ́ lè máa bá a fà. ọ̀rọ̀ tí mò ń sọ lọ. kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ lọ ẹ padà síbi tẹ́ ti ń bọ̀. ara wọn sọ fún ẹ padà ẹjọ nígbà tẹ́ ń sọ̀rọ̀ ṣé mi ìdarí ló ó ní pé mò ń gbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ ṣé nígbà tẹ́ bá kó wọnú mi kí tó gbọ́ nǹkan tẹ́ ń sọ mi láìkẹ́ o má jẹ́ ká máa pa ewu múra wa ń ta. ìfẹ́ ló ń kó sí mi lórí. mo nǹkan tẹ́ ń bá fẹ́ fà. ìfẹ́ ló kó sí mi lórí múdẹ ní inú rò bá bàtẹ ṣe jáde bí wà ní wà ń good mood lẹ́nu because. lórí omi tẹ́ ra fún mi òun ni good mood ẹ jẹ́ ṣé ìnìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń rojú mi ni ṣé mo má ba yín rìnrìn tẹ́lẹ̀ ni everybody mọ̀ pé mo ní mood swing owó ẹ fi mí lẹ̀ mo máa sọ ọjà táàmù ń lọ. òṣèré ọ̀rọ̀ tí mo ń bá ẹ sọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ fẹ́ wà ní fẹ́ fẹ́ sílé bí aya mi tí máa gbé ẹ sílé gidi tí wàá dẹ́ gbádùn mi o with the look of things lágbára Ọlọ́run ìyanu máa ṣẹlẹ̀ mo lè jẹ́ nǹkan tó mọ ṣẹ́ ṣe gan-an I'm a very hard working person mi ní fi ìyà jẹ rárá I promise you. ẹjọ́ ẹrú ẹjọ́ tẹ́ fẹ́ rú kíá táìmù ń lọ. kò ṣeé ṣe náà ni òye mi ṣùgbọ́n síbẹ̀
kí ló ṣe? Ìtọ́nà. Kí ló sọmọ yìí? Mama jojo ti mi o. Bá mi ọ̀run yẹn. Ìtọ́nà o. Ìtọ́nà. Èyí tó kọ́ ń wẹ́kú mu látàárọ̀ yìí. Mo ti béèrè títí kí ló ṣẹlẹ̀? Sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi tó fi sùn. Ẹkún ìpọ̀. Dẹ́n sọ nǹkan fún ẹ o. Sórí gbé mi pamọ́ kí n pa ẹ́ jẹ́jẹ́ lórí kìí tí àrùn jẹ́. Fi mí hàn kí n fi ẹ́ sílẹ̀ lórúkọ tó tún jẹ́ náà padà. Tó bá fi ìkọ̀kọ̀ pamọ́ fún mi, ẹni tó wá dákẹ́ tàrí àbá dákẹ́. Problem share is problem solved. Ìtọ́nà. Ọdún méje ń sìn. Ọdún méje ni mo ti ń tọ̀ sára. Ọ̀sán ọjọ́ yẹn, mo ń jẹun lọ́wọ́. Bí mo kàn ṣe rí pé mo ti tọ̀ sára nìyẹn. Lẹ́yìn ọjọ́ yẹn, mo ṣàkíyèsí pé gbogbo wákàtí mẹ́ta ó ní mo máa ń tọ̀ sára. Ẹ jọ̀ọ́, ṣó ṣe gbọ́ wípé àgbàlagbà àgbà mi bí mo ṣe dá tó yìí tí mo rẹwà tó yìí mo ń tọ̀ sára. Tí wo ló fẹ́ báyọ̀ gbọ́? Ta ni mo fẹ́ fẹ́ tó máa nífẹ̀ẹ́ bèbí bó ṣe rí? Gbogbo ìgbà tẹ́ bá wá sílé wa tí mò ń kanra tára mi ò balẹ̀. Nǹkan tí mò ń gòrè lérò, gbogbo nǹkan tó ń fa rẹ̀. Èmi tí mo jáde gan kò yẹ kí n jáde. Màámi ló ní pé kí n jáde. Màámi ló ní pé kí n jáde pé òun gbà nǹkan fún mi kí n lò sídìí. Bá dẹ̀ ti lò mí gbọ́dọ̀ dúró sábẹ́ òrùlé. Mo gbọ́dọ̀ jáde ni mo fi jáde léni. Ọmọ ìwọ̀n nǹkan tójú mi rí. Kí ni ìṣe fi ṣe sọ sí? This is serious. Ìtọ́nà. Ibi tí màá pẹ́ wà náà ni màá gbẹ́ wà. Kò sí nǹkan tí ó ní solution. Ó kọ́kọ́ wà obvious pé nǹkan tó ń ṣe yìí kò kì í ṣojú lásán. But with God, all things are possible. Kí ni mo fẹ́ ṣe? Kí ni mo fẹ́ ṣe? Má sọkún mọ́ Ìtọ́nà. Bá mi máa ń pòwe kan. Pé màá ṣe ẹ́ ìsọ̀lẹ́kùlẹ́jà náà ti ń ta èrò jẹ. Màá gbà ẹ́ náà ìsọ̀lẹ́kùlẹ́jà kan náà tó ti ń ta èrò jẹ padà. Tá a bá di ọlọ́jà, ara alẹ́ ló máa ń tu. Àdìtú nìyàn. Má jẹ́ ń parọ́ fún ẹ. Pẹ̀lú àdúrà tó bá dẹ̀ nígbàgbọ́, nǹkan tó ń ṣe yìí, ó máa dùn gbàgbé láìpẹ́. Don't cry again, please. Jọ bá sọkún, mo fẹ́ kó ṣe ra ẹ léṣe. Ojú tí yẹn ti pọ̀ jù. Don't worry. Ìtújú yẹn pọ̀. Everything will be over. The storm will be over very soon. Agbára Ọlọ́run. Ìrírí o. Ìrírí o. Ìrírí ńlá lè yọ. Ìrírí. Ìyá wa. Bàbá. Àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́kàrẹsẹ̀ yìí, àwọn máa fi kà sóore. Ẹ wò mí, ẹni tí ò tọ́ka wọn, ọ̀ka ń tọ́. Bẹ́ẹ̀ni ò tẹ́rẹ̀ wọn èrè wọn tọ̀. Ìyá, bẹ́yẹn bá rò màlà fún wọn tó sì wọ́n lóore. Bá màlà ní ọ̀bá pọ́kèlè 16, wọ́n á tún fi kà sóore. Ẹ wò ìyá wa, ìbá ní kẹ́ ẹ ronú dáadáa, alẹ́ ni tẹ́ ẹ dàtọ̀ sí lára. Ìyálé lẹ́yìn ẹ̀wẹ̀ só. Ìyá, ìtọ́ lẹ́gà lé mi lára. Ìtọ́ mo dà lé yín lára. Lẹ́ẹ̀kùn lélé mi tí mo dàtọ̀ dájí. Mọ̀dà náà nìyẹn. Ọlọ́kùn ṣe ń tẹ́ fi bẹ̀mí nù. Kémi bẹ́yìn. Ṣẹ́yìn wọ́n náà ń bí yìí. Ojú yín fọ́ ẹ̀rí wípé wọ́n ti fi ọ̀parun wà bẹ́ẹ̀ tó fi dí gẹ̀gẹ̀. Tẹ́yìn wá kọjá lọ. Ṣé ẹ̀yin lẹ ń fa àwọn olè wá tó fi ń jí gbogbo nǹkan tó wà lẹ́yìn lórí báyìí? Ṣé mo pé òun ò tọ́ yín, ẹ sì ń tọ́ mi? Èmi náà tọ́ yín. Ẹni tó ká lọ ká tọ̀. Ẹni tó ibẹ̀ ó lè rè tọ̀. Ilé ẹ̀kọ́ ó lè kọ́ jájọ́ lọ́wọ́. Kíni? Mi bẹ́yìn náà bímọ. Ìtọ̀ yẹriyẹri nídìí àkèrè. Ẹ̀rù ẹ̀ wá ń bí ẹni di eru tọ̀ ṣé ti gbọ́? Èmi mo bá yín jà.
náà ni láì náà nìgbó bá yín jà tó fi wá gbogbo là sí ilé ẹ̀kẹ́ ẹ máa wá fi ìbínú yẹn máa fi bá àwọn èèyàn rìn káàkiri kí ló dé gan-an ẹ̀kúnlẹ̀ lẹ́mi ni mo wà bá bá lọ kóòtù gan máa jáde nọ́ńsẹ̀nsì kàtìkàtì lára lámòdì. bàbá ìjánu gbogbo ibi tí mo lọ nǹkan tó ń sọ fún mi náà ni ṣùgbọ́n kí lọ́nà àbáyọ. tí bá tẹ̀wọ́n ní tí mo ti máa wá sí i nípa ló bá kí n gbé. ìyá wa bẹ́ẹ̀ bá wa ẹ̀ lérí kẹ́ ẹ sáré wa ẹ̀ lérí tẹ́ ẹ bá tún wà ẹ̀ kò ní í gbẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ ọlọ́ka ẹ̀ ò kì í gbẹ́ bẹ́ẹ̀. ilé ìdáná ìjọ kí wàá lọ́nà àbáyọ ṣàánú mi bàbá. ọ̀nà àbáyọ wà. ẹ ṣe. àwọn bàbá mi ò nífi ẹ̀mí kí wọ́n mọ́ sọ̀nà àbáyọ. ṣe rí ọ̀nà àbáyọ ìyá wa òun ni pé á gbé tutù ẹni tó bá súnmọ́ arábìnrin yìí tó súnmọ́ dáadáa òun ni ó bá gbé tutù ọ̀hún. èmi á gbé ọmọ mi ní mímú bí máa gbé. tẹ ẹ bá ti wá ṣetán ẹ̀yin kọ́ lẹ́gbẹ̀ẹ́ o ẹni tó máa gbé tutù ọ̀hún inú kó jẹ́ obìnrin tí etí ìbímọ rí bá wá róbìnrin tí etí ìbímọ rí bá rọ́kùnrin tí ìsàbẹ̀ amọ rí ó lè bá ènìyàn gbé tutù ọ̀hún. ẹni tí ò tí ì bímọ rí. ohun tí ò dáa màmá fi kọ́ mi ò ń bọ̀ ó dàbí pé ìpè mi sọ̀rọ̀. tí ò tí ì bí tálẹ́ńtò mi tí ò tó súnmọ́ tí ò tí ì bímọ rí. before tẹ̀tẹ̀ kan tẹ́lẹ̀ ibi tí o gbé kò sí bàbá tó wá ṣe lọ́dọ̀ bàbá yìí pásítọ̀ mi tí ò sí ara dé ṣùgbọ́n atomic trial náà ni pé nǹkan tó bá sọnù hospital lè wá sí mi. bẹ́ẹ̀ni. èmi ò kó gbé tí bàbá yẹn sọ jẹ́ o. ìwọ ni. bàbá yìí jáná àṣà àṣà òkùnkùn fún kó tó yà mọ́lẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀nà àbáyọ tó sọ sílẹ̀ yìí ó ṣeéṣe kó ṣiṣẹ́. ẹni tí ò tí ì ṣàbíamọ rí. ojú ẹbí ojú màmẹ wọn bá ṣeré bí báyìí ọ̀dọ̀ yẹ ló ń wo ẹwẹ gbọmọ yìí jọ àmọ́ bá ṣeré kò jẹ́ kéèyàn bó ń ṣe. èmi náwó sí ó dé mi lóhùn dárúgbó lápá tiẹ̀ ni ó mojú ìyá ẹ̀. mojú lọ́jà. àpá ló ń dá. ìṣàkó ọkọ yín kọ́. àlàáfíà làwọn máa ń mú. ọlọ́run ṣì ń. arábìnrin àwọn náà kọ́. mami ó wà ẹ má wọrí ó máa kí n fẹ́rẹ̀ sùn. ṣe kíá ìwọ ọmọ yìí ṣe kíá. mọ́mí ẹ̀wọ̀ ẹ̀fọmọ yín lẹ̀ kí ló ṣẹlẹ̀ mọ́mí ṣé kò sí. kò sí nǹkan kan ṣùgbọ́n tó wà nílẹ̀ yìí náà kó tó nǹkan nípa tọrọ àbúrò yín ni. kí ló ṣe. kò sí tó ṣe èyí tó ń ṣe ju eré tó ti wà nílẹ̀ náà lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé wàá rí tó ṣẹlẹ̀ ni pé ó ń bá ọmọkùnrin kan rìn ọmọkùnrin yẹn ó wá mú wa lọ sí ọ̀dọ̀ bàbá kan bá ṣe rí bẹ́ẹ̀ bá ta dàníyàn bàbá yẹn sojú abẹ níkùn ni ìyẹn já sí pé bàbá yẹn jáná. story yẹn ò jọjú ṣé bí the same story náà ni. ìyẹn náà ní ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ fàyọ̀ bẹ́ẹ̀ ni pé bàbá yẹn jáná bó ṣe ṣẹlẹ̀ báyìí ló ṣe sọ ìyẹn ló mú wa lọ sí ìpele ìkejì bàbá yẹn ní tóun bá ṣe òun tóun bá ṣe báyìí pé ìtọ̀ yẹn máa dá ni ó máa ní ìdí ẹnìkan tó bá súnmọ́ tó lè bá gbé ẹ bọ̀. Mami, lókè mi lẹ́yìn ọ̀rọ̀, ẹ̀yin náà lẹ súnmọ́ wa, ẹ̀yin lẹ má bá gbé. Èmi ò lé mi ò gbé. Tí ò bá sí tí bàbá yẹn sọ ni, èmi ìbá bá gbé. Ṣé bá wọn mi ni? Ṣùgbọ́n nǹkan tí bàbá yẹn sọ ni pé ẹni tí ò ṣe nǹkan oṣù mọ́ ò lè gbé. Ó lè gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń ṣe nǹkan oṣù tó lè ṣe ń bímọ. Kí ló wà náà? Èmi ìbá gbé. Ó simple. Ẹ̀gbọ́n ẹ̀ máa bá gbé náà, àbí? Ṣé ẹ mọ̀ mọ̀ ni? Àǹtí mi ẹ̀yin lẹ máa bá gbé náà. Ẹ nífẹ̀ẹ́ wa, ẹ̀yin lẹ gbọ́ wa. Ẹ̀yin lẹ lẹ́tọ̀ọ́ àti bá wa. Stop ẹ̀ náà. Stop ẹ̀. Ó dẹ̀ tẹnu mọ́ ẹ bá gbé. Mo kéré náà, ọmọ mi náà kéré. Kí ló ṣèwọ́ tó lè gbé? Ṣó kìí ṣẹ̀gbọ́n ẹ̀ ni? Gbọ́, kò sọ pé nǹkan kan máa tẹ̀yìn ìjáde. Ó ní ohun tó máa tẹ̀yìn ìyẹn kò ju nǹkan kínkínní báyìí lọ, tí ò dẹ̀ ní nípa àtagbára kankan nígbésí ayé ẹni náà. Màmí ẹ má wọrí, àǹtí mi máa gbé. Màmí ẹ bọ́ ọmọ yín sọ̀rọ̀, má bàjá o. Kí ni gan? Nǹkan kò ní ṣẹlẹ̀. Bọ́ màmí,
Ṣé bẹ́ẹ̀ ni ọmọkùnrin kan ló mú yín dọ́dọ̀ bàbá tó ní kẹ́ wá ṣiṣẹ́ ẹbọ yẹn? Ọmọkùnrin yẹn náà lè bá gbé. Ó yẹ kó lè gbé màmí. Ọmọkùnrin yẹn lè bá gbé. Ẹ dẹ̀ tí máa mọ̀ pé ọmọkùnrin àwọn ṣàjọṣe wọlé wọ̀de ni. Ó máa bá gbé. Ẹ jẹ́ ká bá sọ dáadáa. Ó máa bá gbé. Ó dì múlẹ̀. Ìmùlẹ̀ kí ìjọ múlẹ̀. Ẹ má dà mí o. Ẹ má ṣe mẹ́ka tẹ̀mí pa ẹranko kẹranko ẹ̀ nígbà kù nínú igbó. Ó kárẹ̀. Ọ̀yá súre 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 kárẹ̀. O ti wá rí báyìí. O túbọ̀ lọ rí mọ́ báyìí o. Ọ̀yá àkójúlẹ̀ yìí báyìí. Ọ wá fẹ́yìn yìí, ọ wá fi yípo ẹ̀. Akẹ́kẹ́ kọyìn. Ó yẹ owó gẹ́gẹ́gẹ́. Akẹ́kẹ́ kọyìn. Ó yẹ ẹsẹ̀ gẹ́gẹ́gẹ́. Eré òkú kì í kẹ́rẹ́. Akọ ènìyàn kì í lọ ẹsẹ̀ kásílẹ̀. Aṣọ̀rí arákẹ̀ kì í kú kúrò ní o. Iwájú. Ẹ̀fí ìfúnlẹ̀lẹ̀. Bí wọn ní kẹ́ asúnlẹ̀lẹ̀. Ẹ̀fí ìfúnlẹ̀lẹ̀. Broda mi, ẹ ṣé. Mi mọ bí mo ṣe lè dúpẹ́ fún yín ni. Ẹ ṣé mo dúpẹ́ o. Ṣé mo rí pé láti ìjẹta báyìí ní ìtọ̀ wákàtí tó ti pín? Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run á ṣe yín lórí ara yín kalẹ̀. Ẹ ṣé. Títí Ọlọ́run tó fi máa yàn fún olúkálùkù. Ṣé ti gbọ́? Àti ẹjọ́ abẹ́ mi máa. Ṣé Yorùbá máa ń pòwe kan, wọ́n ní àkàtà oníre báyìí, ire máa ń rogún sí. Ṣé rí, tí òun ò bá tiẹ̀ lè san, Ọlọ́run á pèsè ní tó máa san fún yín. Ṣó ti yé yín? Ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí rárá, tí ò mọ ẹjọ́ tó ṣu yín, á bá mi ṣoore fún yín. Ẹ ṣe mà, nǹkan tó yẹ kí n wá ni pé òní ló pọ́jọ́ kẹta tí ìtọ̀ yẹn ti dá. Bàbá rẹ̀ sọ pé tó bá gbàgbé pé tó bá ti pọ̀ ọjọ́ mẹ́ta bó lásìkò ìkẹ̀kọ́ tó wà jẹ àṣejẹ ni mo pé kí n wá kájọ lọ kó wá lọ jẹ àbídìí ẹ. Ó yá, ẹ tètè lọ ká fi parí iṣẹ́. Àṣejẹ. Ẹ̀yin máa lọ, mú mọ́bìnrin máa lọ bá wọn. Jẹ́ kájọ lọ ni alọ́ ń sìn adé pápápá. Ó ní ẹjọ́ máa lọ ní tètè lọ kó chẹ́ǹjì ṣé ìtò tiwọ̀ yóò dá ni. Jẹ́ a máa lọ. Àmọ́ ẹ dúró dè mí tàn fẹ́ bá màmí sọ. Kò ní pẹ́. Brọ́dà mi, mo dúpẹ́ o, mo jàre àmì. Màmí, kí ni gbogbo yìí tẹ́yìn sọ pa máa pè fúnra wa? Ìwọ ń ti ẹ bẹ́ẹ̀, àní bí ó ṣiṣẹ́ ìdópin débi tó láàlà, wọ́n wá dẹ́ kájú ẹ lẹ̀. Ebóbìnrin ni ẹ́. Èmi ò fẹ́ o, mi ì fẹ́ o, ẹ má lọ máa sùn nǹkan mi lẹ́yìn o. Mi ò sọ, ètò ló bá kẹ́ jẹun tó kó jẹun tán ní kò jẹ, kíkiní yẹn kájú lẹ̀. Ṣebí kí tọ̀ ti dá ni? Ó ti dá, ó ti tán. N bò bá dẹ̀ yẹ orúkọ àdúgbò kájú lẹ̀. Ló bá kájú lẹ̀, ló bá tán. Ṣé o ti gbọ́? Má kájú báyìí o. Ẹlẹ́dẹ̀ rẹ̀. Ọ̀kàrẹ̀. Gbìyànjú. Ó ti yẹ tán. Ó ti parí. Ọ̀kàrẹ̀. Ó ti jẹ́ ọtán. Ọ̀kàrẹ̀. Ìtọ́jú náà. Òkú títẹ̀lé rẹ̀ wá tẹ̀ kárí ayé. Káàkiri ayé. Gbogbo bí ọba ti dé. Ọ̀gbọ́. Ojú oṣù yìí kò lára ẹ̀ fún ojú ẹ̀ fún ọ̀bọ̀lọ̀ kúrò lára oṣù. Ojú àwọn ènìyàn ọ̀bọ̀lọ̀ kúrò lára rẹ̀ mọ́ báyìí. Gbogbo ohun tó jẹ pọ̀ ló dùn ìbàjẹ́. Ogun ìbànújẹ́, ogun àìrí ni à ń kó ìra gbogbo ẹ̀ ti kó lára rẹ̀. Lọ́ṣọ́. Ọkùnrin ló wà rí ọ ni yóò mọ̀ fẹ́rẹ̀ rẹ̀. Obìnrin ló rí ọ ni yóò mọ̀ fẹ́rẹ̀ rẹ̀. Àti dúpẹ́. Àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́kà wọ́n ti yọ̀ǹda rẹ̀. Ṣùgbọ́n o, ọwọ́ kù nǹkan ẹyọkan. Ọkùnrin tó wò yìí tó bọ́ ọgbẹ́ tútù. Afẹ́fẹ́ra ni. Kìí ṣẹni tí yóò fi ilẹ̀ o nítorí pé gbèsè ọgbẹ́ tútù náà kalẹ̀ báyìí gbogbo ohun tí ń jẹ́ oore tí ń jẹ́ àánú
tí ń jẹ́ àrísìkí ara rẹ̀ làwọn ọmọ ẹgbẹ́ ọlọ́kà ti gbà ó. Bàbá, mi understand nǹkan tẹ́ ẹ sọ. Àrísìkí bò so ẹ̀mí pé ìjọ́ tí mo ti bá Ìtànà gbẹ́bọ kítọ́ lè dá gbogbo nǹkan tí mo fi jẹ́ èèyàn àrísìkí blessing tèmi ti lọ. Èmi ọmọ ọlọ́pàá gbogbo àsìkí ara ẹ̀ tó fi gbé èèyàn láyé làwọn ọmọ ẹgbẹ́ ọlọ́kà ti gbà. Bàbá àjọsọ báyìí Ìtànà àwọn gbogbo tí bàbá sọ ni. Ẹ sọ báyìí fún mi. Yóò ti tọ́la àjọ sọ báyìí. Ṣùgbọ́n àwọn tó ń wò ní àwọn lè fúnni láti ẹ̀sìn gbódìdí ẹni lọ́wọ́ ẹni. Wọ́n wù wọ́n tí wọ́n fi yọ̀ǹda rẹ̀ ni wọ́n gbà ní. Ayé mi bàjẹ́. Arábìnrin, ìwọ ni kó o má fi ilẹ̀ o. Kó má fi mí lẹ́kẹ̀ẹ́ bàbá. Ṣé kò wá sí kan níta lè ṣe ní gbogbo àdìsíkì tèmi? Mo gbé ọ̀gbọ́n. Ayé mi bàjẹ́ o. A lè ṣe bí kẹ́ ẹ má fi ra yín lẹ̀ mọ́. Ìyá mi náà ní ṣọ́ọ̀bù ọkọ̀ tí bàbá sọ. Ẹ̀yin àti afẹ́fẹ́ra náà ni. Ẹ̀bùn òǹkùjàre kọ́kọ́ gbọ́wọ́ kúrò. Àmì dídì làjọ wà under tension ẹ̀ tún dì mí ní. Fi ẹ́ lọ́kọ́ ìkàláwọ̀ àti gbúmi o. Bàbá ẹ̀ ṣe lè dá fún mi o. Ẹ̀ ṣe lè dá fún mi o. Èmi náà èèyàn ló gbé mi náà o. Ìgbà tí mo kí ní òfin ní báyìí ẹ kàn ní ìwọ̀n gbàgbé ẹ̀ sọ́nù ẹ̀ sọ pé yóò lè tó báyìí o. I do all this out of love. Why did I have to sacrifice? Blessing tèmi ṣe sacrifice. But anyway, ẹjọ́ ẹ kọ́ mo fẹ́ kẹ́ ṣe fún mi àti ẹ̀. Since ẹ sọ pé agbọ́dọ̀ jọ máa wà pọ̀ ni. Iṣẹ́ ò pé kọ́ máa lọ tún déwájú kó máa lọ change. Mo fẹ́ kẹ́ ẹ bá wa ṣe kéèyàn àti ẹ múlẹ̀ ká ṣe múlẹ̀ kí o mú ẹ léwu. Ìmúlẹ̀ bí ti bá wù. Ṣé máa jọ múlẹ̀? Ọmọ ẹ̀ tó wà láyé. Ìtànà. Bàbá ti báyé mi jẹ́. Ọmọ ẹ ti bínú lọ. Kò ìgbà fún mi náà dàbí alára dẹ́ndẹ́. Ojú ṣàánú mo ṣe. Mashako, mashako, mashako. Ṣàǹpọ̀n náà wò. Ṣọwọ́ owó dùn tó yìí. Bàbá ò. Iye ìwà tí ẹ̀ṣá yà mí ajá àṣẹ rẹ̀. Kí n ti rí kẹ́ Sister, ẹ dúró. Kí n ti rí kẹ́ You are so beautiful. Mo bẹ́ẹ̀ ṣe rìn. Ṣé wọ́n bí Jésù yìí? Kí jẹ́ Ọlọ́run ti ẹ̀dá iná. Mo ṣọ́ọ̀bù Sunday wà náà. Ọlọ́run wù mí bí mú ẹ ṣáyá. Sórí bó ṣe dúró àfíìtì gan o. Ọlọ́run tèmi àti ẹ̀gbọ́n bá jáde àwọn ọ̀rẹ́ mi aka fọ́kùn mi number 1 ni I'm a serious professional. Ẹni sọ̀rọ̀ ó ní fẹ́ béèrè gbogbo ẹjọ́ tẹ̀ ń rò yìí. Mo fẹ́ béèrè question ẹnu ẹjọ́ o kí ló ṣẹlẹ̀ láìka news lè ṣàka gbogbo ẹ lọ ṣé èmi lè ń bá sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ kọ́kọ́ mọ̀ nìyẹn ṣé èmi lè ń bá wí. Ẹ wọ fìlà yín padà. Ẹ wọ padà. Olówó ni. Fìlà yóò dá ẹ wọ padà sẹ́kí tó sọ tẹnu mi o. Ẹ ṣe èmi lè ń bá sọ̀rọ̀ mọ́tò yín dà ibo lẹ páàkì ẹ̀ sí. Ìtì ní mọ́tò. Ìtì ní mọ́tò I'm a professional ọlọ́kadà. Professional ọlọ́kadà ni. Ọlọ́kadà tó gbójú 15 years experience mo ní. 15 years of experience. Okay, ẹni sọ̀rọ̀. Iṣẹ́ ilẹ̀ ni ọ̀kadà ṣá. Bóyá ẹ máa ń fi ọ̀wọ̀n ọ̀kadà ẹ máa ń fọ́ wọn èèyàn kọ́ máa kó wá bí. Wàláì mi lè parọ́ tàn mo gbà ní ẹ̀sọ́mẹ́ǹtì. Ẹ tún gbà ní installment. Àwọn kú mi náà, wọ́n èèyàn gbọ́, àwọn èèyàn mọ̀ fún bí. Yóò jẹyìn. Bí wàá ṣe wá jẹyìn bá ṣó yẹ kẹ́ wá kọnu sí mi, ẹni tó ti fẹ́ tà, ṣó yẹ kẹ́ kọnu sí mi. Bí ṣe rí yìí, ẹ̀wọ̀n kan tẹ wọ̀ ṣé HNS rẹ̀ àbí Hems àbí kí ló bá yín kọ sí. Gírèdì ni. Èèyàn ṣe páàmù fún yín, ó tún bá yín gbé dìzáínà òṣì sílẹ̀. Dọ́ọ̀sì ló ṣẹ̀kún sí òróró àti omi ni mo ṣe fi nu láìpẹ́ tó ń tẹ̀. Ó gbọ́ obvious pẹ̀lú short sleeve yìí. Àti fìlà orí burúkú tẹ gbé sórí. A ní kí ọmọ fìlà yí padà ṣe fìlà yẹn ń bí mi nú. Kí ló ń ṣe lọ orí yẹn ti pa jù? Orí yóò pé o. Orí olówó lórí mi. Kò ní dáa fórí olówó yín. Wọ́n ti ṣe ń ṣe báyìí. Nígbà tẹ máa sọ̀rọ̀ ẹ wá nípa sùt ara wa. Ẹ ní ẹ wò mí, ẹ wo kọ́lọ̀ mi, ẹ wò mọ́ yín. Ó sùt ara ni. Kọ́lọ̀ yín lásán. Jẹ́ sọ̀rọ̀. Kọ́lọ̀ yín lásán. Ó máa stain mi. Ṣé yẹn dà? Ẹ ti wá ní owó ká má dípẹ́ tí ẹ ní owó a lè fi owó a lè fi kẹ́ra wa a lè fi gbéra wa àmọ́ ó ti arúgbó ní pé professional ọlọ́kadà ni ẹ jọ ṣú ti ẹ̀ make sense ok mo tẹ̀ wá gbọ́ ṣé wọ́n possible kémi jókòó sórí ọ̀kadà òṣì yẹn kí fẹ̀yìntì
àjẹgbọ́ máa torí tiẹ̀ ṣe eré sí ẹ̀yìn ọ̀kadà yẹn sódà wàá máa fẹ̀yìn tì í. alópònú nìyẹn ọ̀rọ̀ tẹ̀ ń sọ kò ní ọpọlọ ìwà tálákà ìṣesí tálákà gbogbo nǹkan tálákà ó ti bá yín mulẹ̀ kò lè fi yín lẹ̀ orí olórí bù ní kò ní orí ọ̀kadà nìkan wọ́n dúró tiẹ̀ wò náà mo ṣe ra táàbù èmi àti ẹni mo ṣe tá ń gbé táàbù fún wèrè a máa ṣe sẹ́ẹ̀fì ó rí àwọn nígbà tó ń bọ̀ mi báyìí ó rí àwọn sẹ́ẹ̀tì ẹ tẹjọ compliment ara yín ó ti dé ìgbé ìlú kò ní dáa fún ẹ bó ṣe pè ní sẹ́ẹ̀tì ẹ yẹn jẹ́ kó rí pé o ṣe mò ń lọ sí mo bá bí ẹ̀dá kó tún pè mí ìwọ ìjọ tó ṣì ẹ̀ tí èrí kíní burúkú ọ̀hún náà ẹ wo bàtà ẹ wo ṣòkòtò ẹ wo ṣọ sleeve wèrè mo bá bí ẹ̀dá bí mo ṣe lọ yìí kó pè mí àbí kó sọ̀rọ̀ máa bí ẹ ṣe pè awítọ́ nípa orí òun orí owó orí ìbú ni irú ilé àwa kọnu sí mi o ò ní mọ́tò o tún ṣe installment wèrè orí ìwà àti mọ́mí ẹ̀ ti dàrú idiot ẹ rí ní ìtì ẹ̀rẹ́ yẹ̀ tó bá tó sí awítọ́ nípa òun professional ọlọ́kadà òṣìwò o ò tún gbé. ó bá bá wọlé àwọn àfọ̀ṣà ó ní òkú àti lọ́lọ́wọ́ máa pàdé ẹ̀ lónìí. kò ní dáa fún àlà tó bá wọn náà lọ́wọ́ bí wọ́n ju ọ̀sẹ̀ ẹ̀ ni ó tún dúró ni ó tún bá mi sọ̀rọ̀ sórí ẹ̀ pé ṣá. èmi ò lè lọ́kọ̀ mí èmi ní. sọmọ kí o jẹ́ kí n máa ṣe bí nuisance ládùúgbò o jẹ́ kí n máa ṣe bí pé wèrè ni mí olóṣìbẹ̀ ni ẹ wèrè ni ẹ. àwọn èèkó ọ̀gájọ sọ̀rọ̀ ní kúrò lẹ́yìn mi ọ̀rọ̀ tí ń ṣe báyìí náà ṣé mi wà fún èmi handsome boy. number one in town apárí òṣì orí ọlọ́wọ́ ni. Máṣoge ẹ jẹ́ ń fa àwọn bọ́ìsì yẹn ṣakọ. Máṣoge tòróreke lẹ́wà ní mí yé. Máṣoge ìṣíwẹ́wẹ́ ń wò kí bá wọn. mo ń lọ sí Akínwélé Avenue. Actually mo kì í ṣọlọ kadà. Èmi ni Ọlọ́run jogún ọ̀kadà yìí. Àwọn Yorùbá ní ojú òkè rí arẹwà kó máa kì. Bí mo ṣe ń bọ̀ lókèrè yẹn mo ti wò pé ẹni tó dúró lókèrè yìí ìjọ destiny mi. Ni mo ṣe wá wò pé kí n àbí ojú mi ò lè tàn mí jẹ. Ó wù mí ká máa fẹ́ra ni. At least máa wo kò síbi téèyàn ò ti lè pàdé olólùfẹ́ èèyàn. Within 3 years nsìn a kàn máa sọ àwòrán tìgbà tá a pàdé tí mo ń gọ ọ̀kadà this and that àbí kí ló rò. Bí mo ṣe ń wò yín notice pé mo ń wò yín bákan mo ń wò yín pé bí yóò pè mí honestly mo ń wò yín pé ẹ ní làákàyè ẹ dàbí òpònú ẹ jọ̀dẹ̀ ẹ kàn ń sọ̀rọ̀ destiny ẹ̀pà èdè ìràwà ojú ìròyìn tó yìí jẹ 3 years ẹ̀yin àti tádẹ́jọ́ ń ṣe 3 years àbúrí ìdàrú ni irú yìí náà lọ sọ ìròyìn ẹjọ́ nígbà tẹ ẹ̀yìn park ẹ wò mí ni ẹ wo bí mo ṣe rí ni ẹ rí pé mo dá lọ́mọ ẹni gbéraga o so ọ̀kadà rẹ̀ yín wà lẹ wá kán gbogbo ẹ tí lógo kí wọn bá rí tẹ̀ ń bọ̀ lórí báìkì yìí lọ́kàn wọ́n mọ̀ bóyá power bike lẹ́gùn ẹ wá fakọ sí látọ̀ọ̀kan ẹ lo fake rubber àbí kí lẹ gbé yìí ẹ wá kan gbogbo akọ̀pọ̀ ẹ nípa ẹ̀yìn o ẹlọ́kadà kan ní yín o àmọ́ ẹ̀kan wà ẹ pé ẹgbẹ́nu lọ ẹyẹ parọ́ ọ̀kadà lẹ ń wà. ẹ máa wo ṣé náà ni mo fẹ́ rà tẹ́lẹ̀ ìgbà tó wó yẹn ò ká ni mo divert ẹ̀ sí ibi eléyìí. ẹ panudé ẹ̀yin ọ̀dẹ̀ ẹ wo yín wọn bí ẹ̀rù wọn sùnsùn ṣé náà lẹ ń fẹ́ rà ẹ̀yin vogun ra sí ẹ̀ náà yín akúṣẹ́ yìí ẹ̀yin ẹ̀ ní future láti ọ̀kadà yìí sí mọ́ra ló kàn tẹ̀ máa gbé torí kẹ́ tó lọ sí di sienna ó máa jí ó máa pẹ́ gan ẹgbẹ́ yín lo venza kálẹ̀ tiẹ̀ park venza sí a máa wò ó pé future yìí bright by the time tá a bá máa wo next 1 year 2 years ṣá ẹ máa gbé èyí tó ju venza lọ ẹ máa gbé sídìí. maybe future mi náà bright ẹgbẹ́ mi ló jọ destiny ẹ̀pà ẹ̀. torí dá fún yín fọwọ́ tẹ̀sán yẹn ẹ̀yin àti ta ni destiny ẹ̀pà ta ni sórí yín pé ṣá pẹ̀lú ọ̀kadà òṣì tẹ̀ ń wá yìí náà ni destiny ẹ̀pà pẹ̀lú ìgbéraga ẹ ti ní ìgbéraga ẹ lè rí aláàánú ẹ ti ní ìgbéraga ẹ kọ gbogbo ẹ pọ̀ ṣùgbọ́n bàtà rẹ gbogbo ẹ ló fẹ́ kàn báyìí lára wọn pọ̀ yìí ká ló máa mọ pé ẹ lówó kọ́ ṣàánú yín oṣù lẹ́yìn ṣe tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ bá wọn ní sọ fún yín oṣù lẹ́yìn ṣe òpò ní ẹ kó ṣì lọ tẹ serious báyìí lórí ọ̀kadà ó ẹ ní future ẹ ní future ẹ kó ṣì lọ. ó máa ń fẹ́ mi ò lè rọ́kọ̀ gidi. ó lọ́wọ́ níyàwó fẹ́ ó níyàwó fẹ́ wọ́n ti máa jókòó lórí àpótí fọ́lọ́ ẹ
Màá gbé ṣe pé ni màá fi ẹyẹ ìwọ kí ní burúkú òṣì ẹ̀yìn onígbèraga lórí ọ̀kadà. Àwọn tó ní pé òun àwọn ọmọ tègó jẹ̀bi. Òpò ní ayíradà bóyá ìsọ̀mẹ́ǹtì gan lè gbà. Lórí ọ̀kadà ó ti ṣe ìgbéraga. Ó lè gbé ọ̀nà. Wọ́n láwa ò jí sọ̀rọ̀ ohun tó bá sọ nípa wa ẹni tó bá lówó. Àdúgbò tí boyfriend ẹ̀ yìí gbé wídò wà òkè o. Ó dùn mí pé àbá ọ̀rẹ́ yẹn ṣá. Anyway, jẹ́ ká fẹ̀yìn sílẹ̀. Wọ́n jàre complain nípa ẹ̀ o. Jàre complain nípa mi. Complain nípa ẹ̀. Ó ní tóun bá pè é, o ò ní gbé call. Tóun bá text, o ò ní reply text. Ó ní tóun bá tún pè é, wá tún call. Jọ̀ọ́ kí ló wá ṣẹlẹ̀? Tó bá text tó bá jẹ́ jọjọ wí ìṣá láìkì gbogbo nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀ yìí. Ṣé èmi ò sọ fún ẹ pé mi ì láìkì bọ̀bọ̀ yìí ni? Mo sọ fún ẹ náà mo ní mi ì láìkì ẹ̀. I don't like him. Ìtọ̀nà. Tí ẹ gbogbo nǹkan tí bóyá ti ṣe fún ẹ, you can't just let him go like that. Gbogbo ọ̀tẹ́bà tó bá ṣe Ọlọ́run kò sí yẹn. Ọlọ́run ti dípò ló máa ṣe. Yóò jẹ́ iṣẹ́ bàbàrà. Èèyàn Ọlọ́run rán sí ọ̀nà. So kí ló wá fa motivational speaker tí ẹ tó fẹ́ máa rojọ́ sí mi lórí? Kẹ́ tó yẹ Ọlọ́run mo ti sọ already. I do not like him. Mo ti sọ pé mi like it. Òun fún rẹ̀ gan-an. Ó mọ̀ láti jọ́ ẹ pé láti gbà tóun ti ask me out. Ṣé mo sọ yes rí? Ṣé mo sọ fún pé mo gbà rí ni? Ẹ̀mí sọ fún pé mo gbà rí náà. Sókóyè máa rojọ́ mi kiri o. Jọ má dẹ̀ máa gu ẹjọ́ idiot iwájú mi tí mo kó tó wà lára ẹ̀. Ṣé ìwọ náà ó lè fẹ́ rẹ̀? Ó lè fẹ́. Ẹ tó jẹ́ pé kò ní owó, kò ní kankan. Èmi gan ọmọ struggle ni mí. À ń manage ilé wa ni. Tí bá ti fẹ́ fẹ́yàn, ẹni tó máa ní bíi duplex, mansion. Ẹni tó máa ní mọ́tò tó jẹ́ pé máa jókòó báyìí máa fẹ̀yìntì, máa control ni, máa pàṣẹ ni. Kò ṣe ẹni tó jẹ́ pé wọ́n ní kẹ́ òun ti kọ́lé, òun ṣẹ̀ṣẹ̀ ṣe POP tán. Owó tó máa fi wá láti kùn. Àti òun máa gbọ́rọ̀ jọ. Ṣé èmi ní kí lọ ṣọ́ọ̀bù kí wá kun lé mọ́mí ẹ̀? Ìtọ̀nà. Ọmọ tó yọ lọ́wọ́. Ẹni tó lówó lè mi wá o. Bí ìwé ẹni tó jẹ́ pé màmá bá di ìyà, màmá bá struggle, màmá bá ṣe wàhálà. Mo gbọ́ tiẹ̀ tó bá gbọ́ tèmi, mo gbọ́ tiẹ̀ sí wàhálà. Ìfẹ́ ní tó jẹ́ pé. Ìwé èmi náà ń pè. Àti ìfẹsẹ̀ lára nǹkan tí mo sọ fún ẹ. Ẹgbẹ́ olówó tó wà òkè tó yà fún pákéjì nǹkan. Sorry. How are you? I'm fine. Ẹjọ ṣé èmi àbọ̀? No, ìwọ. Èmi náà mọ̀ pé mi náà. Kọ́láwọlé lórúkọ mi, and you? Ìtànà ògo lórúkọ mi. Ìtànà ògo. Bẹ́ẹ̀ni sà. But kò wá dá kí ìtànà máa rìn nínú ọ̀run. Inú ìbòjú ló yẹ kí ìtànà máa wà. Iná yẹn á lè jáde dáadáa. Ṣé gbogbo nǹkan tẹ́ ẹ sọ èmi náà mọ̀? Àmọ́ ẹni tó fẹ́ kó yà jẹ́ mi lélẹ̀. Òun ni mò ń escort bẹ́ẹ̀. Ó ní nǹkan tí ó wà nínú mi tí mo fẹ́ sọ fún ìtànà ògo. Tí mo dẹ̀ lérò wípé kò dá kí n máa sọ nínú inú ìbòjí tí mo gbé sílẹ̀ ló dá kí n ti máa sọ. Báyìí lẹ́yìn lọ àbí? Yes, your way. Ṣé lè máa rí? Báyìí lèmi náà lọ. Really? Bẹ́ẹ̀ni ó ló fẹ́ mú mi gba báyìí. Ó ní pé mo ń escort ẹ̀. Wow, èmi dẹ̀ kò mọ̀ sọ pé your way ni o. Ẹ ṣe gan-an àjọ máa lọ. Ṣé mo fẹ́ tó ṣẹlẹ̀? Mo ṣàfihàn ti try nínú láìpẹ́ báyìí. Ọmọ ìfẹsẹ̀ ṣáyòkù tó take care. Ṣé lè rí aṣọ tó nípa láìkì yẹn? Èyí tó yẹ pé bíi 7 àbí 8 tó pick lọ́dọ̀ mi tó ní láìkì máa bẹ́ẹ̀ fi wọ́n dispatch. Ó mú wọn kó lè má rówó láti sọ fún dispatch. Kó take care ṣó gbọ́. Ìtànà ògo. Ẹ̀yin lẹ́ni mọ́tò yìí o. Yes, my car. Ẹ̀yin gangan. Yes. Ìtànà ògo. Màá ti tọ́jú ìtànà ẹ̀ jù. Ẹ máa ṣílẹ̀kùn fún mi. Of course. Ẹ ṣé. Ìtànà ògo. Ẹ ṣé. Ẹ ṣé. Oh, sorry. Oh, sorry. No, kò sí wàhálà. Ẹ ṣé. I'm fine. No, kò sí wàhálà. Ẹ jẹ́ àkọ́jókòó kẹ́yìn drive. I will do that. Do you drive? No, ẹ̀yẹ wá drive sẹ́. All right. Ìtànà ògo. Hey. Nígboro, if you no get the money, if you no get the money, baba, if you no get the money, yeah, hide your face. If you no get the money, if you no get the bar, if you no get the money, oh baba, hide your face. Olówó làwa bá rẹ̀,
àwọn tó tẹ́rù wá gbé nìyẹn o ìyà ò bá mi lára mu òṣì ò bá mi lára mu torí èmi ni big girl. Akànjí jọ kí ni problem ẹ Akànjí kí ló dé ṣàánú mi wọn rò pé òun náà mo ní ọkọ nílé kó lè ní gbogbo ìgbà náà kí ló dé ó dẹ má bẹ̀rẹ̀ ọlọ́run Akànjí kò dáa nígbà tó ṣe yóò dáa. ó wá kárí sí ìbáyìí ó dẹ̀ ń da ọgbẹ́ ẹlẹ́ lọ́tún lọ́sí kí ló bá yẹ wá tí náà pẹ̀lú ẹ̀kọ́ mọ́ tí mo pè é sí náà àṣìṣọ́ àwọn ẹ̀kọ́ mọ́ tí mo pè é sí kí á gbọ́dé ó dẹ̀ fún lémi lórí. nínú àṣìṣọ́ orí burúkú ènìyàn ṣé ojú òkè wá ń tì wọ́n ni Akànjí kò dáa ìkàlẹ́ lẹ́yìn kò lọ́jọ́ fẹ́ pa níbi torí ìjọ ìlú ìgbà mẹ́sùn fún ẹ lọ́wọ́. Òkè àtijọ́ ni ẹ̀yin ò jẹ́ àbí. Òkè ní tó ń fẹ́ ni pé ká láàdù ẹ̀ sókè mo máa bẹ́ẹ̀ láàdù ẹ̀ kò sí wàhálà má wọrí èmi aláàdù ẹ̀ fún ẹ á dẹ̀ yí ẹ wo máa gbé ẹ débẹ̀ máa gbà. ó dẹ̀ calm down agídí òṣì burúkú náà ni calm down now. èmi ló fún un lẹ́ẹ̀fún. kò ń ṣe báyìí ìjọ tí wọ́n ti fún ẹ lélẹ̀ má pè mí o má pè mí má fi tẹ kó bá mi o ẹ̀rọ ọkọ mi gbogbo ó ń bà mí o má fi tẹ bá tèmi jẹ́ o. mo details yẹ. o mọ details mi wọ́n ṣe fún mi lówó ni. ṣé ẹni mi ò dé sọpọ̀ lọ ṣé máa tẹ details àbọ̀ pé. Mọ́mí, ẹ káàbọ̀. Báwo ni? Mọ́mí. Ṣàlàáfíà ni. Ẹ dákun ẹ rà mí, ẹ gbà mí, ẹ ṣàánú mi. Kí ló dé? Ayé mi ti bàjẹ́. Ayé mi ti bàjẹ́. Kí ló ṣẹlẹ̀? Ó ti pẹ́ tí mo ti ń pè tọ̀nà. Kò gba aago mi, ìgbà tó tún máa gbé. Níṣẹ́ ni Tọ́lá sọ fún mi pé òun ò lè fẹ́rú mi kí n máa lọ. Dúró. Ẹ gbà mí à! Kí ló ń pẹ́ náà? Adéjàre àbí? Adéjàre náà. Bọ́ọ̀lù ṣe máa ń sunkún bí ọmọ kékeré báyìí. Mo fi iṣẹ́ ìbọ̀ mi mọ́ ni. Mo mọ̀ bó ṣe ń sunkún yìí ló ń jà mí lẹ́nu nígbà tó ń ṣe bébì. Ayé mi ti bàjẹ́ ni. Ìtọ́nà lóun fẹ́ fi mí lẹ́kọ̀ọ́ lóun fẹ́ bí kí n máa lọ wọlé fẹ́rú mi. Máa gbọ́ sórí ẹnu olókùnrin ló fi ń pekú. Bó ṣe sọ fún yẹ̀ ti bàjẹ́ ìgbà wọn náà ni òní bàbá bàjẹ́. Ẹnu ò lè sunkún mọ́ wọn bí mi ní bó ṣe sunkún yìí o. Jẹ́ n sọ tọrọ fún ẹ. Tí n bá sọ wípé mi ò gbọ́ irọ́ ni mo pa. Àmọ́ mi ẹ̀yin náà mọ̀ sí. Mi ò mọ̀ sí i. Ṣùgbọ́n mo rí i wípé ìfẹ́ máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin. Tó bá ti fi sí apá àbíkan tí ò fi sápá kejì kò lè wọ́ọ̀kì. Tó wá jẹ́ mi nìwọ ni n ti máa ṣe rè omi ẹni máa kọ fún ẹ. Súnmọ́ Ọlọ́run o, ọ̀rẹ́ kó lè súnmọ́ ọ. Ó fẹ́ràn rẹ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹ́ṣẹ̀ kó lè mọ̀ bó ṣe fẹ́ ọ. Bọ́lọ́run lajà kó lè rójú rere rẹ̀. Súnmọ́ Ọlọ́run kó o béèrè fún ìyàwó tuntun. Ìyàwó tiẹ̀ tó máa bá ẹ kalẹ̀, Ìtànà ò lè bá ẹ kalẹ̀. Àwọn bí Ìtànà lọ ayé mi ìfẹ́ mi, ayé mi ti bàjẹ́ máa ń bẹ̀tẹ̀ náà. Wọ́n jẹ́ sọ fún obìnrin olè rí ọkùnrin tó ń sunkún gbègbè báyìí tó lè máa fẹ́ ẹ̀. Ṣé ìwọ lọkọ ni àbóhùn lọkọ? Ìtànà ní fi ayé mi jẹ máa ń bẹ̀ náà. Ṣé bó ṣe ń lọ yìí kó tiẹ̀ jẹ́ pé ẹ fẹ́ra yín ẹ lè bára yín kalẹ̀? Àmọ́ mi ẹ má ṣe pé. Èmi ò ṣe pé. Àmọ́ mi Ìdéjàre mà ní. Ẹ̀ṣẹ̀ ti gbàgbé mi ni. Mi ò gbàgbé ẹ̀. Lórí ọ̀rẹ́ tuntun tí mo bá gbé ń jọ sí lórí ọ̀rọ̀ ìtàn tó ń tọ̀. Babaláwo ní gbogbo àrísìkí mi, ogun ayé mi, wọ́n ní gbogbo ẹ̀ ló ti bá ìgbà ẹbọ yẹn lọ. Kí ni tójú òrìrì ń bẹ? Kí ni tójú òrìrì ń bẹ? Àwọn máa gbọ́ farabalẹ̀, àwọn babaláwo máa ń gbìyànjú. Ọlọ́run lásìkí jẹ́ ń sọ̀rọ̀. Ṣó ń gbọ́ lóò gbọ́ màá máa lọ o. Ọlọ́run ló ní àsìkí. Tó wá ìwọ gan wò tó wá jẹ́ pé ìwọ gangan ní àsìkí lára ni. Kò ṣe wúlò fún ẹ. Tó wá jẹ́ lómi ló wúlò fún. Bẹ́ẹ̀ ni mo ń sọ fún ẹ. Ìkúnlẹ̀ abiyamọ. Mo sọ fún ẹ ó dà pé gbogbo nǹkan tí mo sọ wẹ̀. Wọ́n á ti máa kú ọmọ lọ. Mo sọ náà. Mo ti ní 40 missed calls báyìí. 40 missed calls. Yẹ ń pè wọ́n padà. Ẹ ló fà. Ẹ̀rọ ẹjọ́ máa bá yín láìpẹ́ ìmúlá àlejò kan ni mo ti fẹ́ máa kúrò ní lẹ́sìn mò ń bọ̀ nsìn. Ẹ ṣe mo ń lọ. A máa sọ ń gbà mí tàbí ká máa sọ lójú ọ̀nà tàbí kò pè mí lórí aago. Dáhùn ó ń dúró dè mí fẹ́ lọ gbowó ni. Omi ò lè fi ẹ́ sínú ilé mò ń lọ. Pé kí n dìde kí n mọ̀ lọ. Àníjá máa sọ lójú ọ̀nà. Ìtànà ayé mi wọ́n kọ́. Wà á já ìtàn náà wà á sọ lójú ọ̀nà. Ọjọ́ òre pa aṣọ èrè gbàgbé. Ẹni ṣùgbàgbé ẹni kò gbàgbé. Kẹ́mi, a ní mi ò fi owó mọ́ for now. Mo fẹ́ gbọ́n ọmọ mi mo fẹ́ gbà á.
Àkànjí kí ló ṣẹlẹ̀ gangan? O kàn fi fún lé mi káàkiri, kí ló ṣẹlẹ̀, kí ló dé? O tún lórí láyà, ó wá mi wá sílé ọkọ mi, ṣé o fẹ́ lé mi lẹ́ni? Àkànjí kí ló gbà lọ́wọ́ ẹ̀ jánu mi? Àkànjí kí ló fẹ́ tí mi ò fún ẹ? Ó máa pè mí pé o fẹ́, mo máa fún ẹ lẹ́bìrìtì tó máa fi kí ló tún fẹ́? Máa tàn rẹ̀. Mi ò owó tí mo wà mí ìgbówó mọ́. Mo fẹ́ gbà Tolú. Ọmọ wo? Àkànjí obìnrin ọlọ́run, Àkànjí lẹ́yìn ọdún àṣàlù mi. Ọkọ mi wà lẹ́fọ̀ goodness, ṣo fẹ́ pa mí ni? Kúnlá! Ó ti kú o lè sọ̀rọ̀ o ti sọ̀rọ̀ náà. Ìkànnì ẹ̀ wàrà. Wàrà ẹ̀ máa gbọ́mọ ni. Àkànjí ìjọ tó yọ ọlọ́pàá ṣe bá mi ò fowó mọ́. Ọmọ ìwo what's happening here? Tolú ni mò ń sọ̀rọ̀ pé ọmọ tó wà nílé ẹ̀. I didn't tell you I was thinking something. Ọmọ ìwo ló sọ, mò ń gbọ́ tó sọ̀rọ̀ owó, ó sọ̀rọ̀ ọmọ òun ò fowó mò ń fọmọ. Ọmọ ìwo. Tolú tó wà nínú ilé yẹn, and then oyún tó wà nínú èmi ni mo ní. Mo lè fẹ́ gbà á. Baby, no. Darling, please, I can't. You're sorry? What are you sorry about? Are you deaf? What are you saying? Baby, please, it's not what you are thinking. I can explain. You're sleeping with this man. No, you're joking. You're sleeping with this thing. Daddy, please. Daddy, please. Please, I can explain. Daddy, please. Jẹ́ kó explain fún ẹ bó ṣe ń ṣe lórí bẹ́ẹ̀dì tó lè dọmọ. Èmi ni mò ń ṣe tó fi ń dọmọ, tó fi ń dọmọ, tó fi di Tolú. Jesus Christ. Now listen. Mi mọ̀ bí tẹ́yin méjèèjì ti ṣorí burúkú tẹ́ pàdé ara yín o. Bóyá o lọ kórí burúkú wá bá, bóyá o lọ kórí burúkú wá bá ẹ, mi ò mọ̀. But I'm giving you just 1 minute. Get out of my house. Ibi tó wà, ilé mi rè, àdúgbò mi níbí. O lè lọ tọlọ́pàá o. A rí visitor ọ̀rọ̀ yìí. A ṣe DNA ọmọ. But 1 minute ni mo fún ẹ kó fi kúrò níbí. Àti wọ àtòhún. Màá wọlé lọ sí màá gbé mọ́tò àti géètì màá já gbogbo yín pa. I'll just kill both of you. Now get out of my house now. Kẹ́mi. Please. 1 minute. If you're not gone in 1 minute. Baby, please. Baby, please. Follow him. Oh, no, baby. Máa ká ọmọ mi. Wọ́n gbọ́dọ̀ tó ṣe ẹ̀rọ alẹ́ ní. Kò fẹ́ bí kú lóde. Tí máa ká máa yẹ wá. Kò fẹ́ yóò jẹ́ sí mi. Kò tó fẹ́ bẹ́rẹ̀ lélẹ̀. Kò tó máa ṣe fún ẹ. Kí ló fẹ́ ṣe? Kemi, where did I go wrong? What was your form of being to fish out? Where did I go wrong exactly? Where? Èmi ni mo bí Tolú. Èmi kọ́ ni mo tún lóyún tó wà nù Kemi. Ọlọ́run, gbogbo ẹ̀kọ́ tọ́mọbìnrin fẹ́ ni mo máa ń fún. Kí ni mo ṣe? No. Kí ló ń ṣe nọ́mbà ọmọkùnrin látàrí tó kọ̀ bínú kúrò nílé ẹ, kí ni mo fẹ́ ṣe báyìí? Látọ̀nà mo ti ń pe nọ́mbà ẹ̀ kò gbé kọ̀, nọ́mbà ẹ̀ kò. Ìgbà mi báyìí torí Ọlọ́run. Mi ò lè sùn mọ́jú. Who is this? Hello? Ẹ jọ̀ọ́, ṣé ẹ̀yin ni Mrs. Kemi Alawoloju? Yes. May I know you? Who is this? Ọkọ mi ṣe kí ni? Unnecessary assistance. Try láti gbé wọn lọ sí hospital wọn lọ́gọ́ yìí! Hospital wọn lọ́gọ́ àtẹ̀mí bá mi. Hospital tá a gbé wọn lọ, wọ́n kọ̀ wọ́n because it's already there. Àkànjí àfipá tó sì mí débi. Àkànjí òwe bẹ́ẹ̀ ò lè ṣe bẹ́ẹ̀. Àtẹ̀mí bá mi. Àkànjí ti bá yé mi jẹ́. Àkànjí. Ìrírí o. Hello Àbíkẹ́ mi, ọmọ tá a bí tàwa kẹ́. Orúkọ ẹ rẹwà púpọ̀ tá a bá nípa ọ̀rọ̀. But èmi náà ti wá ní àwọn oríkì tuntun tí mo fẹ́ fún ẹ.
yàtọ̀ sí èyí táwọn parent ẹ fún ẹ. Màmá pè ẹ́ ní Àríkẹ́ torí láti ọjọ́ tí mo ti pàdé ẹ tí mo ti rí ẹ ni mo ti ń fi gbogbo nǹkan tí mo ní nínú ayé mi nílé ayé mi ni mo ti fi ń kẹ́. Àjọkẹ́. Àṣàkẹ́ mi, mo wù ẹ́, mo fà ẹ́ yọ láàrin ọ̀pọ̀ obìnrin tó rẹwà. In fact, láti ọjọ́ yẹn kò sóbìnrin kankan tó máa wù mí mọ́. Tí bá róbìnrin báyìí wọn kì í rẹwà lójú mi. Ìwọ nìkan ló look so beautiful lójú mi torí wípé mo ń kẹ́ ẹ ní mo ṣà ẹ́ láàrin ọ̀pọ̀ obìnrin tó rẹwà. Ẹ̀gbọ́n ẹ tún àdìmọ́ ẹ pè ní Àjọkẹ́. Wọ́n ní kí n tún pè ẹ́ ní Àjọkẹ́ o. Lẹ́kọ̀ọ́ ló wà mí báyìí. Àjọkẹ́, but mi ò fẹ́ accept Àjọkẹ́ yẹn o. Ìyẹn túmọ̀ sí wípé àwa èèyàn ta. No. Oh, all right. Okay. Èmi máa pè báyìí. Orúkọ tuntun tí màá tún fún ẹ àbí oríkì tuntun tí màá fún ẹ, Àjọkẹ́. Mo máa pè ẹ́ ní Àjọkẹ́ nítorí wípé èmi àti àwọn èèyàn tó mọ̀mọ́ mi la máa parapọ̀ tájọ máa kẹ́ torí wẹ́ ẹ̀dá tó lọ dá arẹwà obìnrin. Ẹ̀gbọ́n ẹ tún fọba lé fún ẹ pé wọ́n ní Àdùkẹ́. Yá. Olùkọ́ mi ti padà lánàá. Mo ti rí lẹ́lẹ́ òkú gbọ́ Yorùbá jù. Àṣé mi gan gbọ́ Yorùbá jù lọ. Ó ní pé kí n pè ẹ́ ní kí ló ní kí n pè náà? Àdùkẹ́ ni náà. Ó ní kí n pè ẹ́ ní Àdùkẹ́. Yá. Ìyẹn túmọ̀ sí wípé àwa tá jọ ń dù ẹ́ pọ̀. Má dá lóhùn, èmi ò ní pè ẹ́ ní Àdùkẹ́. Èmi máa pè ẹ́ ní Àkànkẹ́ torí pé èmi nìkan ni mò ń kàn ẹ́. Èmi nìkan ni mò ń kẹ́ ẹ́. Báwo ni? No, mi ò gbàgbé. Èmi náà ti wá níbi kan tí mo fẹ́ ká jọ lọ kó tó di pé a lọ sí party yẹn. All right, yeah, bye. Love you more. Tí a bá ní parọ́, mo ti nífẹ̀ẹ́ ọmọ yìí. Ẹ̀gbọ́n mi. Gbogbo nǹkan tẹ́ sọ pátá ni mo gbọ́, ẹ ṣáà má yọ mí sẹ́tì. Àṣàkẹ́ Àmọ̀kẹ́, bí tẹ́ lọ rọ̀lẹ́ ajá àjọ ń lọ ni. Look, ìwọ sì kéré o. Gbogbo ètò ti gbọ́ ọ̀rọ̀ náà má lọ máa pe Ìṣọ̀lá Àdè, Àrẹ̀mú mi, okay? Èyí tí mo mọ̀, ó ju èyí tí mo gbọ́ lọ. Èyí tó mọ̀, ó ju èyí tó gbọ́ lọ. Kí ló mọ àbúrò mi? Òrùka ti dánwọ́ náà, di alábìkẹ́ rẹ̀ mú, kò sẹ́ni tó lè yà yé. Títí láéláé, ẹ̀gbọ́n mi. Òrùka ti dánwọ́ náà. Ẹ̀gbọ́n mi, ẹ má gbàgbé ibi tá à lọ́rọ̀ lẹ́ o. Àwọn tẹ́lọ̀ ti fẹ́ ránṣọ mi tọ́ ajọ́ ń lọ ní o. Ẹ má yọ mí sẹ́tì. Ajọ́ ń lọ ní ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n correct. Ẹ kí n burst brain. Ẹ kí n burst brain. Ṣé ẹ̀gbọ́n mi? Máa ń ròhun àti Sàfún Lábọ́dé tán jọ ń wà lébọ̀n tó wà ń sálẹ̀ wọ́n jọ máa ń reason. Ó possible wọn ti kò yé yín náà. Ẹgbẹ́ tó ń kọ́ náà. Whatever they like, yeah. Let them say whatever they like. Uncle Lekan. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ̀yin náà wà wíwá. Ẹ̀yin sísá ẹ káàsán. Ṣé wọ́n pa? Mi wà ní kọ́ mẹ́ta. Ìwà ẹ fine gan. Àyífọ́ ti máa ń ròyìn yẹn, bẹ́ẹ̀ náà ṣe fine. Ẹjọ́ Kọ́lá ń kọ́. Wọ́n lọ lórí jẹ́ǹsì náà. Oh, okay. Àtijọ́ ọ̀rá kọ́lé lé ní. Ìyá ọkọ yìí ni. Èmi, kí ni mo ṣe fún yín? Kí ni mo ṣe? Ṣé wà? Ẹ̀yin tí mo máa ń béèrè yín tó ní pé wà ń school. Ẹ̀yin tí mo máa mẹ́sẹ̀jì tẹ̀ ní reply. Màá tún send emoji ẹ̀ ní reply. Ẹ má bínú. Bóyá fóònù mi lò tẹ́ bá mi. Mi mú nǹkan tí mo fẹ́ sọ. Ṣé wà ókè ẹ̀gbọ́n yín gan wọ́n ní ìrànlọ́wọ́ lọ́wọ́. Báwo wà ní ọlọ́kàn? Ẹ̀ṣẹ̀ ọkàn tẹkọ̀ ṣẹ̀mí. Ẹ̀ṣẹ̀mí tí mo mọ̀ pé ẹ̀ṣẹ̀mí gan tó dùn mí. Ẹ̀kan náà ni ọ̀rọ̀ ẹ̀yìn. Kí ni ẹ̀ṣẹ̀ tí mo fi ṣe? Please, marry me. Tó sì ń wá ẹ̀yin méjèèjì. Kí ló ń pè wá? Say yes. Say yes. Say yes. Say yes. Please say yes. Say yes.
You can all sit. Torí wa ni gbogbo wọn ṣe wá bí ìbáwọ̀ lónìí. And please, anything tẹ́ bá fẹ́ ẹ béèrè fún jíjẹ, ẹ béèrè fún mímu sí. Ṣé rí tí a bá wá parí fàájì ti bí, ó ní ọ̀kan tó wà very important in our life. Ẹni yẹn ṣe birthday lénìí. Ibẹ̀ ni gbogbo wa tún máa wá lọ lára. Thank you. I love it. Thank you, baby. Olówó làwa bá rẹ̀, àwọn tó tẹ́rù wá pé nìyẹn o, ìyá ò bá mi lá. Kò ní dìbì, má mi lọ́wọ́, kó má dìbì, mọ́ mi lọ́wọ́. Oore tí mo ṣe, ẹni dìbì, mọ́ mi lọ́wọ́, kò ní dìbì, mọ́ mi lọ́wọ́. Tìfẹ́ ni mo rò. Bro Adéjàre, yóò dára fún yín. Ẹ pẹ̀lẹ́ sà. Èmi ni mo rán ni sí yín. Ìdí tí mo fi rán ni sí yín ni wípé ó ti ń tó bí ọjọ́ bíi 3 sẹ́yìn. Ọlọ́run fi ìṣípayá kan hàn mí. Nínú ìṣípayá mi, mo rí yín àti obìnrin kan. Obìnrin? Bẹ́ẹ̀ ni. Ẹ dúró ti obìnrin yìí. Mo wá rí wípé ẹ ń kó àwọn nǹkan ìṣúra, nǹkan àmúṣagbára, àwọn nǹkan àmúṣògo ẹ ń kó lé obìnrin yìí lọ́wọ́. Arẹwà, ó rí mi ni. Obìnrin, ẹ jọ̀ọ́, kí ni gbogbo ilé tẹ wà sọ́rùn, wà sọ́wọ́? Wúrà mi ni. Èwo wá lélẹ̀ tẹ gbé sọ́wọ́ yìí? Ògidì wúrà gan ni tí ò tí ì wọ́ná rí. Bẹ́ẹ̀ ni. Gbogbo ilé tẹ wà sọ́rùn yìí, wà sọ́wọ́, tẹ gbé sọ́wọ́ yìí, òun ló ń jẹ́ máa kórìíra yìí. Tó bá jẹ́ ti wúrà tí mo gbé dání àti tí mo kó sára yìí ni, mo lè dá gbogbo ẹlẹ́ fún ọ kí n gbé fún ọ kó máa kó lọ kó lè nífẹ̀ẹ́ mi. Kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe. Ẹ gbé gbogbo ẹ lẹ̀. Ẹ bá gbé lẹ̀, màá wá mọ̀ bóyá mo máa nífẹ̀ẹ́ yín àbí mo ṣì máa kórìíra yín. Mo ṣe tàbí gbogbo ẹlẹ́ fún ọ, ó yá gbà. Ẹ gbé lẹ̀. Wúrà ni. Kò sí ohun tí mo fẹ́ fi ṣe. Ẹ gbé lẹ̀. Kí n gbé lẹ̀. Lórúkọ Jésù. Ó yà mí lẹ́nu. Mo ní Olúwa. Kí ni irú èyí Ọlọ́run? Kí ni ìtumọ̀ ìran yìí? Ọlọ́run mú mi lọ nínú ìtumọ̀ wípé arákùnrin tí mò ń wò yìí ó ní láti ṣọ́ra dáadáa. Nítorí wípé gbogbo nǹkan tó fẹ́ jẹ́ nínú ayé ó fẹ́ gbélé obìnrin lọ́wọ́. Adéjàre, ẹ kíyèsára dáadáa o, torí pé Ọlọ́run nífẹ̀ẹ́ yín. Ẹni tí Ọlọ́run bá sì ń bá wí, òun ni Ọlọ́run fẹ́ràn. Ẹ kíyèsára dáadáa, pàápàá lórí àwọn obìnrin. Ẹ má tún gbàgbé o, ènìyàn Ọlọ́run tí Ọlọ́run fi ayé àti ọ̀run búra fún láti ṣe dáadáa fún nínú ayé, Sólómọ́nì, wípé kò sí ọba tí ó lè tó ní ìgbà tirẹ̀ àti lẹ́yìn tirẹ̀ àti síwájú rẹ̀. Obìnrin ló bá ìbáṣepọ̀ tó wà láàrin àti Ọlọ́run ló bàjẹ́. Ẹ kíyèsára dáadáa. Ẹ kíyèsára dáadáa. Àwa ní dáyín dá. A tún máa gbàdúrà fún yín. A máa gbàdúrà fún yín. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Ẹ múra. Ẹ tẹríba, ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù. Ayérayé Ọlọ́run ayérayé agbẹ̀yìnga. Ìwọ ló fún wa ní oore ọ̀fẹ́ láti rí ìran yìí.
agbẹ̀yìngà ẹ ṣe ẹgbà ọpẹ́ wa ogun tó ti fi hàn ló ti ṣẹ́ adúpẹ́pẹ́ ti ṣẹ́ ogun yìí. mo ní tìfẹ́ ni mo rò tìfẹ́ ni mo rò tìfẹ́ ni mo rò mo ní tìfẹ́ ni mo rò ṣùgbọ́n kórí mi máa jòrè ó dìbì mo ní kórí mi máa jòrè ó bù mí lọ tìfẹ́ ni mo rò kórè ṣíṣe má dìbì mọ́ mi lọ́wọ́ káyé mi má máa ṣe dojúrú ìpín mi kó mọ́ dìbàjẹ́ o ayé mo wáyé o kí n rí tèmi ṣe o oore ni mo ṣe o kó má dìbì o oore ni mo ṣe o kó má dìbì nítorí ìfẹ́. ẹ káàsán lé o bàdá jàre mo ti sọ fún mo ní ó yé mo tọ kọ́ bóyá máa tajà mi lámìmọ̀ kò ní gbọ́ bàdá jàre bàdá jàre ẹ̀sùn abẹ́ fi rọrùn. Bọ̀dájàre ṣé kí sóògùn ikú tẹ̀ra lọ́wọ́ ọmọ mi lè dàjẹ́ Bọ̀dájàre ẹ gbà mí o kò fẹ́ ládùúgbò ẹ gbà mí o. jọ̀wọ́ o Èdùmàrè má fi kàn mí o. Mo máa kẹ́ lọ́mọ yìí. Màámi ṣé ẹ ti gbọ́. Màámi ṣé ti gbọ́. Ṣé ìwọ ń bè kí ni. Bọ̀dájàre kú. Èmi ti gbọ́ kọ́nà mo dẹ̀lẹ̀ fẹ́ ní rí ni o. Màámi fàájì yìí pọ̀ ẹ̀dẹ̀lẹ̀ ti gbọ́. Èmi ti gbọ́. Màámi wọ́n ní Adédàrẹ kọ lẹ́tà sílẹ̀ pé ẹni tó ràn lọ́wọ́ ló jẹ́ kó òun kú. Ṣé ó dárúkọ ọmọ mi bẹ̀? Wípé ògo tí òun fi ràn yàn lọ́wọ́ pé ìrònú ẹ̀ ló pa òun. Màámi ṣé orúkọ tọ̀nà ní gbogbo nǹkan tẹ̀wọ̀ áfà ní orúkọ tọ̀nà. Ọlọ́run náà ni ó san lẹ́san kádàrá ẹ̀ ni ìgbà tó lọ́run sọ pé fẹ́ lọ ló lọ yẹn Bíbélì gan sọ ó léwé kò ní jábọ́ lára gílẹ̀ jẹ́ pé òun Ọlọ́run mọ̀ ń pa ẹ̀ ó ṣe wọ́n Ọlọ́run ló ń ṣọ́ kò yé yín ni ó mà ṣe o ẹ̀yin ọmọ yẹn mọ̀ nǹkan ẹ jókòó ẹ mọ̀ nǹkan kan a ní kẹ́ ẹ jókòó ẹ jókòó kí n sọ̀rọ̀ fún yín ló ń ṣe yín tí òṣèlú nìkan kan rí ó lọ sí mi nì kò yé yín ni mo lọ síbì kan ẹnìkan sọ̀rọ̀ kan mo dẹ̀ fi sí ọwọ́ òsì mi fi jẹun kí ló sọ ó ní ẹni tó ti kú ó ló kù sí mi ó lọ́wọ́ tá a wà láyé àpòlá àti ìdààmú irú ilé ìtẹ̀yìn ń ṣe kiri ọmọ ọlọ́mọ ti lọ sinmi kí ló ń ṣe tẹ́nìkan ò ṣe rí bẹ́ẹ̀ ni ẹ̀yin gan nǹkan tẹ́ gbélé ayé wá ṣe tẹ́ ẹ̀ báyìí tí ì ṣe ẹ̀ lè kú ìyẹn parí iṣẹ́ ló fi lọ bẹ́ẹ̀ ni bó ṣe wà yẹn tó bá dé ẹnu bodè wọ́n á ṣílẹ̀kùn fún torí pé ó parí iṣẹ́ tó wá ṣe láyé. Màámi. Eléyìí tí àfẹ́sọ́nà àbúrò yín tó gbé wá fún mi nílé. Ṣé ẹ mú mẹ́? Ẹ̀yin náà ní ká máa mú nǹkan yín. Ẹrù tó gbé ṣọwọ́ rẹ̀ kíní kan 14 wọ́n pè èmi ò tiẹ̀ mọ̀ àwọn ará tó ń kọjá lọ tó ń kọjá bọ̀ àwọn ará nílùú pé ẹrù kíní kankan lọ ń ṣàánú mi ni o. Ní tó gbé ṣọwọ́ rẹ̀ tí ò bá parí iṣẹ́ tó wá ṣe láyé nídìílé wa kò lè kú bẹ́ẹ̀ ni kò lè kú ẹ mú nǹkan. Màámi. ìrírí o. Ọ̀gá ìwé mi ò lè gbáyé ni ò lè gbọ́rọ̀ ẹ̀ ìgbà ló dúró rákírákí mo tètè wá sùn báyìí o mo wá ga báyìí o àmọ́ bí táwa báyìí ó ti rẹ̀ mí o mo rìn káàkiri. Arákùnrin yóò yé dá sọ kí ló tó ń dá sọ tó báyìí. Orí mi ni. Mo rí ọ. Mo rí ọ. Ìṣẹ̀mí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó lèmi náà ń ṣe. Ṣé pé bí mi ò ṣe sí láyé mọ́ náà
ìwọ náà sínú ayé mọ́. Èmi náà ráyé gbé ohun òrọ̀rùn lọ èkúté tó bù ẹ jẹ ló fi rùnà èmi náà. Kódà bí mo ṣe ń rìn kiri tí mi ò ráyé gbé tí mi ò sì rọrùn lọ ṣe ló tútù mú mi bó ṣe wá ń sọ yìí sọ níwọ̀n bá o ká gbà fọlọ́run ní sinmi o. Lè yé sọ mi ò ní sinmi náà ni mo kàn rìn káàkiri mi ò ní sinmi lójú oorun àti wá ṣèyí sí. Ọlọ́run ẹlẹ́dàá ló ṣe ohun gbogbo tán kì í ṣe pásìkò tí mo dá ti pé àmọ́ láti pàṣẹ obìnrin ìfẹ́ àfẹ́jù obìnrin tí mo fẹ́ wọn ló ṣekú pa mí lọ́jọ́ àìpé. A jẹ́ pé lóòótọ́ ni nǹkan kan náà ló jọ ṣe wá torí èmi náà nípasẹ̀ obìnrin ni mo fi dá láìsí o mo ò lè gbáyé mi ò lè gbọ́rùn ẹni tí mo fẹ́ láfẹ́jù tó jẹ́ pé àsìkí tó yẹ kí mi fi ṣayé kí n fi dèèyàn ńlá kí n fi dọlọ́rọ̀ ni mo fi tán ìṣòro tiẹ̀ lónìí ńlá òun ò lè bá mi ṣe mọ́ n bá bínú para mi mo gbé nǹkan jẹ ni. Ẹ̀ṣẹ̀ ni. Èmi ò tètè mọ̀ pẹ́ṣẹ̀ ni. Ẹ̀ṣẹ̀ ńlá ni. Wọ́n ní níwájú Ọlọ́run àti sí ìjọba nínú ayé wọ́n láṣẹ ni. Ẹ̀ṣẹ̀ ni. Èmi ò mọ̀ kankan. Ẹ̀ṣẹ̀ ni. Ẹlẹ́dàá ká ní ẹlẹ́dàá lè wọnú àánú rẹ̀ àti títóbi rẹ̀ ni tó bá lè fún wa láàyè irú àwa tí irú ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ sí kó tiẹ̀ dá wa padà sáyé ká lè fi mú àwọn obìnrin dọrin kí wọ́n lè kẹ́kọ̀ọ́ àṣìṣe wọn tí wọ́n ṣe. Ṣé wàá ṣe é ṣe ni? Èmi náà mọ̀ bóyá ó lè ṣe é ṣe. Àìrìnjìnà láìra bùkẹ́ ọ̀kẹ́rẹ́. Ọlábọ̀dé ló gbé wa débí nítorí Àṣàkẹ́ ẹsẹ̀ ní sáré lè orí ẹni orí ibi kan ẹsẹ̀ ní sáré lọ́sàrìlì orí ẹni orí ibi kan orí mi lọ fẹsẹ̀ mi sọ̀rọ̀ ẹsẹ̀ mi lọ bọ́rí mi ṣọ̀dọ̀ ibikíbi táyọ̀ mi wà ní kó má lọ. Nítorí Àṣàbí àtọlábọ̀dé ó yẹ ṣe báyìí Ọlábọ̀dé ló ní kí gbogbo yín o owó sì kí gbogbo yín lọ. Aláṣàkẹ́ ló ní kí gbogbo yín o owó sì kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. Alájọbí ló ní kí gbogbo yóò. Ó sì kí gbogbo yìí lọ́kọ̀ọ̀kan. Ó yẹ ẹja ká kọrin ọpẹ́. You are the reason why we don't sing. You are the reason why we are singing. Jehovah. You are the most high God. You are the reason. Aláṣàbí mi, òkú ọjọ́ bí òní o. You are the most high God. Ọlọ́jọ́ bí òní. Àṣàkẹ́ ọlọ́jọ́ ìbí o. Ẹ̀dùnmọ̀rẹ́ fún mi ní bọ̀dí. Àṣàkẹ́ bèbí. Ẹ̀dùnmọ̀rẹ́ fún mi ní bọ̀dí. Àṣàkẹ́ ọkọ̀ Ọlábọ̀dé. Ẹ̀dùnmọ̀rẹ́ fún mi ní bọ̀dí. Ayọ̀ Ọlábọ̀dé mi. Orí lòdì ṣe. Ọlábọ̀dé ọkọ̀ Àṣàkẹ́ bèbí mi. Èdùmàrè kò fún wa ní mọ̀ní. Ọlábọ̀dé mi. Nítorí Ọlábọ̀dé tó lákì sọ wípé fún Àṣàkẹ́ bébí. Kò wó o. Bàbá wo bí o ṣe Àṣàkẹ́. Mo ti rí ó yà nítorí Àṣàkẹ́ ó wá sọ wípé gbogbo tọ́lọ̀ fún ẹ Àṣàkẹ́ gbogbo tọ́lọ̀ fún ẹ ṣe lè gbọ́n jìgì.
Alábọ̀dé ṣòro tó kó wọlé ó pọ̀ aṣọ pọ̀ tó yìí aṣọ lẹ́bí bò Àṣàkẹ́ gbogbo tó lọ fún ẹ gbogbo tó fowó ní lọ́sẹ̀ mi lọ́wọ́ o àbí gbogbo tó lọ fún ẹ tó lè mọ́ jìgì 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 mọ́ jìgì 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 mọ́ jìgì jìgì jìgì. Ọ̀yà nítorí Fọláṣadé ẹgbẹ́ ọlọ́jà fi súnmọ́ mi nítòsí nítorí Olódùmarè bàbá mímọ́. Ìtànà àbúrò ọlọ́jọ́ ìbí ẹ súnmọ́ mi nítòsí. Nítorí Fọláṣadé Ìtànà onídúró òní sálọ òní wọ́wọ́ ṣàn Ìtànà Fọláṣadé ẹ̀gbọ́n lọ́jọ́ ìbí Ìtànà àbúrò lọ́jọ́ ìbí òní sálọ onídúró mi ò ṣe Ìtànà àbúrò ọlọ́jọ́ bí mi àtùpà bọ́lọ̀ ṣáni wọn máa pè é. Tó bá ṣènìyàn ló dúró ni wọ́n ti wọ̀. Tó bá ṣènìyàn ló dúró ni wọ́n ti sá lọ. Ìtànà tó bá ṣènìyàn ló dúró ni. Fọláṣadé onídúró mi ò ṣe ilẹ̀ rí onídúró mi ò ṣe onídúró mi ò ṣe tó bá ṣènìyàn ló dúró. Fọláṣadé ẹgbẹ́ Àṣàkẹ́ bẹ́ẹ̀ bí Àṣàkẹ́ àtúnúgbọ́ ọlọ́ṣà ni wọ́n máa pè é. This guy go another one go. Àṣàkẹ́ bẹ́ẹ̀ bí mi. This guy go another one go. Alábọ̀dé. This guy go another one go. Another one go. This guy go another one go. Ṣètìjẹ́. Ẹ̀dẹ́gẹ́. Tá a bá rólówó ó ní bá a ti ṣe máa ń ṣe bá a ti ṣe máa ń kì Adélàní olówó Adélàní o owó olè lòun lò ẹ máa yẹ̀wò fi ṣe o láwù ẹ láwù ẹrẹbẹ o Adélàní ẹrẹbẹ láwù láwù ẹrẹbẹ o ẹrẹbẹ Adélàní owó olè ẹjẹ kúlẹ̀ Adélàní láwù ẹrẹbẹ ẹrẹbẹ láwù ilé wí láwù ẹrẹbẹ láwù Adélàní láwù ẹrẹbẹ Adélàní olówó owó olè lòlò ẹ ò máa yẹ́wò fìjọ láwù ẹrẹbẹ láwù. Ọmọ náwó yẹn tó fún mi ni. Ṣùgbọ́n náwó yẹn tó. Are you spending the money? Ṣùgbọ́n náwó yẹn tó. Àwọn àti Délàní. Ìwọ ni dán. Délàní. Ṣùgbọ́n náwó yẹn tó. Ìwọ Délàní. Ṣùgbọ́n náwó yẹn tó. Are you
Ani èèyàn ló sọ owó èèyàn. èèyàn ló sọ owó èèyàn. Adéla ní sanwó mi o. Ó sanwó mi. Èèyàn ló sọ owó èèyàn. Èèyàn ló sọ owó èèyàn. Adéla ní sanwó mi o. Ó ti lọ́wọ́ èèyàn ló sọ. Adéla ní èèyàn ló ṣe. Èèyàn ló sọ owó èèyàn. 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 Ṣé èèyàn ló sọ owó èèyàn. Èèyàn ló sọ owó èèyàn. Ṣùgbọ́n náà yẹn tán. Adéla ní. Ṣùgbọ́n náà yẹn tán. Are you spending the money? Ọkọ̀ tẹ̀lé. Ọkọ̀ yẹyẹ. Ọkọ̀ tẹ̀lé. Ọkọ̀ yẹyẹ. Ìdọ́gbọ̀gbọ̀. Ìdọ́gbọ̀. Ọ̀gọ̀wé. Ọ̀gọ̀wé. Ìdọ́gbọ̀gbọ̀. Ajẹ́. Ìdọ́. Ìdọ́. Ìdọ́gbọ̀gbọ̀. Ìdọ́gbọ̀gbọ̀. Ìdọ́. Ìtẹ́lọ́rùn bàbá ìwà. Bàbá ìwà o. Mo jẹ́ ìtọ̀nà tó ń tàn lásìkò tó rẹwà tó tutù. Bí ọ̀gbẹ́ tọ̀nà sínú òòrùn, inú ibùjí ni mo gbé sí. Ó wá yá. Ìtọ̀nà sọ pé tèmi ti tán lọ́dọ̀ tòun. Ẹran mà lọ́pọ̀lọpọ̀ obìnrin. Tọkùnrin bá ń gun obìnrin lọ́wọ́, wọ́n á gbàgbé Ọlọ́run tó dá wọn. Ọ̀pọ̀ obìnrin ò yàtọ̀ sí bí ìgbà téèyàn bá ń gun ẹṣin. Tọ́pọ̀lọpọ̀ bá ń gun ẹṣin lọ́wọ́, wọ́n á gbàgbé Ọlọ́run. Tó bá bọ́lẹ̀ lórí ẹṣin tán, wọ́n á tún gbàgbé ẹṣin. Ṣó yẹ kí tọ̀nà ṣerú nǹkan báyìí fún mi ṣá? Ṣó yẹ kí tọ̀nà fi mí sílẹ̀ bọ́kùnrin mi lọ? Ládùúrú nǹkan tí mo ti ṣe fún tọ̀nà nílẹ̀ ayé mi. Ẹ̀gbọ́n, ọ̀rọ̀ obìnrin lẹ́rí yẹn, wọn ò ṣe ní sùúrù lórí mọ́. Ọlọ́run ṣògo náà múlẹ̀ sí. CAC ni wọ́n kàṣà ń kárí, kò sówó kò sí fẹ́. Èèyàn burúkú béèyàn rí jẹ́. Ẹ̀gbọ́n, ẹ fọ̀rọ̀ tẹ́lẹ̀, àbọ̀ abálòun. Nǹkan tí mo bá ń sọ ẹ̀lẹ́lẹ̀. Ṣé bó ṣe wáyé? Àtàkèrè ìyọ́dún ni. Bàbá ti sọ everything tó yẹ kán sọ sí wọ́n ti sọ sí. Wọ́n tẹ̀jẹ̀ kó yé mi pé tẹ bá ṣe fẹ́ káyé ẹ̀ rí ẹ̀ kàn sọ síbẹ̀. Tẹ bá fẹ́ kó kú, ó máa kú. Even though gan tẹ bá fẹ́ kó yá wèrè, tẹ fẹ́ kó kú, ó máa yá wèrè. Ẹ̀yin ẹ̀kọ́ fẹ́ ni. Ò ní ẹ̀gbọ́n ẹgbà. Ẹ̀gbọ́n ti wà lẹ́yìn náà. Ẹ jẹ́ kó náà kó mọ̀ pé tẹ fẹ́ kó yá wèrè, ó máa yá wèrè lójú ẹsẹ̀ ní ẹ̀gbọ́n. Obìnrin wò lẹ́ ń pọ́nlé. Olówó làwa bá rẹ̀. Àwọn tó tẹ́rù wá pé nìyẹn o. Ìyà ò bá mi lára mu. Òṣì ò bá mi lára mu. Mo ti múra tán, mo ti fẹ́ máa lọ. Ẹ gbà mí. Ọmọ ló fún ìbàdàn. Ìgbà wo ló ra ṣe eré? Màámi, ẹ tún béèrè lọ́wọ́ mi. Adémi ló rà fún mi náà. Bẹ́ẹ̀ ni, òun ló gbé mi lọ fún shopping. Tó wá ra àwọn different outfits fún mi. Ààrẹ ẹ̀ lélẹ̀ náà. Ṣó fine? Àti wíìgì yìí lọ. Of course. Mo láìpẹ́ ẹ̀. Like it. Ọmọ ni o. Ẹ wo, mo ń lọ sọ́dọ̀ ẹ̀. So mo fẹ́ lọ kí o ní pé kí wọ́n á kí òun. Wọ́n á lọ sí pé. Olówó lọ́wọ́. Màámi, mo sọ fún yín pé èèyàn ní owó. Ó ní burúkú owó. Látọjọ́ tí mo ti wá bí èèyàn tó lówó tó bọ́bọ́ yẹn. Màámi, tẹ́ bá rí àwọn tó ń bá ṣiṣẹ́, wọ́n pọ̀. Ẹni tó ń dáná ọ̀tọ̀, ẹni tó ń fọṣọ ọ̀tọ̀, ẹni tó ń gé fúláwà ọ̀tọ̀, ẹni tó ń ṣílẹ̀kùn, ẹni tó ń wa mọ́tò. Oríṣiríṣi èèyàn ló ń bá ṣiṣẹ́. Bí mo ṣe wà báyìí, tí mo bá délé, ṣé mo bí mo ṣe máa ṣe ni? Èmi ń panu dé. Bí madam ni, tó jẹ́ pé máa ń control. Ìwọ, gbé kíní kan, mo máa ń pè wọ́n kitchen, máa pè chef. Hello chef, bring me chicken.
Mami mo ń ṣe falafolo bẹ́ẹ̀ ni. Ó ní burúkú ló tó gbogbo ẹ̀ burúkú owó. Ìtànà wà lọ tàn bẹ́ẹ̀ ni. Wà á tàn ni. Báàgì ẹ̀dà. Ó kaṣọ dání ẹgbàá mi ọmọ yìí. Wọ́n ti ní lọ́kọ́lọ́gún lọ mú aṣọ bíi 3 bíi 4 kókó. Ó kàn ní kí wá kí òun ní. Ó ti níyàwó lé. Ìwọ nǹkan lọ kí gbẹ́nà kó máa bọ̀. Kọ́mọ mi ti wá sílẹ̀ ní ìbò. Wà á kaṣọ bíi 4 dání. Wà á kó níbi wà á hàǹgì ẹ̀ bàtà. Ọ̀rọ̀ kó síbi tí ò ní ti ní tètè rí. So that tó bá ti fẹ́ páàkì ẹ̀ kúrò lẹ́tọ̀ ọmọbìnrin mi bá fẹ́ wá. Ọ̀rọ̀ àfi sí tòsí tó yẹ pé sọ̀rọ̀ fún ọmọbìnrin yẹn máa wò pé àgbo tí ń fẹ́ nìkan tẹ́lẹ̀ ni. Asáré wo gàràgà, asáré wo sàlẹ̀, àwọn gbogbo ya orí bí ayẹyẹ ìgbà bí nǹkan wà á kíìpù ẹ̀ tó ti yẹ. Wà á ṣe síbẹ̀ wà á kaṣọ ẹ̀ tó bá tán padà bọ̀ ó lè máṣọ ẹbí 2 wá sílé wà á kíìpù 2 síbẹ̀. Ṣé ti yẹ ìyẹn tó wá kọ. Ìtànà ó máa tàn bẹ́ẹ̀ ni. Ṣé wá rí àwọn tó ló ń bá ṣiṣẹ́ wọn ìkọ̀ọ̀kan báyìí ló máa sáàkì wọn. Bẹ́ẹ̀ ni o máa pa àwọn tó wà ní kitchen ṣọ̀kan àwọn tó wà ní kitchen yẹn wọ́n lè fògùn sóúnjẹ fún yàn. Ṣé o rí nígbà tá a bá bá dé ibẹ̀ tán tó bá bá débẹ̀ tán gbogbo wọn ló máa sáàkì pàápàá ètò wà ní kitchen yẹn ìwọ ló máa control ṣebí control ẹyọ kan ló ṣe ń ṣe kí ni gbogbo wọn pátápátá ló máa control gbóná tí ń bọ̀ di àfàdà. Tí bá dẹ̀ bá sọ máa ń gbọ́ mi. Kó tí mo sọ náà ni Ọlọ́run ti ṣe é. Báńkì olóní burúkú ni. Fún kí ni? Àní kò pé. Kí mo fẹ́ pè fún? Mo kàn fẹ́ kí ni. Kínkì. Kó lè mọ̀ kúrò lánàá. Torí èmi ni big girl. Èmi ni big girl. Hello, Adémi. Báwo ni? Mo wà. Mo ti ń bọ̀. Màmí ni wọ́n ní wọ́n fẹ́ kí ẹ. Oh, wọ́n wà bẹ́ẹ̀. Okay, let me speak with her. Okay. Bàbá mi. Hello ma. Ẹ pẹ̀lẹ́ ma. Ṣàlàáfíà lẹ wà. Ìṣọ̀lá. Èmi máa pè é ní Ṣọ̀lá, mo máa fún ẹ lóríkì tó lóríkì tí bàbá mi ń jẹ. Mo dẹ̀ fẹ́ràn bàbá mi gan. Ó ṣé mo dúpẹ́, mo rọ́wọ́ ẹ o. Ọwọ́ ẹ̀ ò ní kàn sàlẹ̀ àpò lágbára Ọlọ́run. Ó ròyìn fún mi o. Àtàṣọ àti bàtà àti wíìgì. Àdùpẹ̀ Ọlọ́run náà ló ń tọ́jú gbogbo wa. Wo Ìṣọ̀lá mi, ìwọ gan á mọ̀ pé ó lànà tó dáa. Bẹ́ẹ̀ ni, ìjọ torí Ọlọ́run, ó máa tọ́jú ẹ̀ dáadáa jù. Ó tiẹ̀ ti yọ̀ǹda ẹ̀ fún ẹ. Ó ti yọ̀ǹda ẹ̀ kí ni mo kí lè ń wá ká. Nǹkan ńlá mà lọ̀rọ̀ tẹ́ sọ yẹn. Ẹ fún mi ní ọmọ. Àtòkú àtàyè ẹ. Ó ti yọ̀ǹda ẹ̀ fún ẹ. Mọ́mí ṣẹ̀rí orí mi gbé àyà mi gbà. Bẹ́ẹ̀ ṣe lẹ fún mi yẹn. Èmi náà á bá yín ṣe ọmọ yẹn. Níṣe tó jẹ́ pé inú tiyín náà máa dùn. Ṣùgbọ́n kinní kan ní fún ilé tó ń bọ̀ yìí tí ó bá ti ń bọ̀ jọ máa bínú kí ṣe pé bóyá mo tọrọ o torí àwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ àwọn ọmọ tí máa pè kó wá bá mi ṣiṣẹ́ tó ń ṣe nínú ilé bó tiẹ̀ ṣe èèlò kan máa fún ọ torí gbogbo oúnjẹ tó wà nílé àwọn ọmọ burúkú yẹn máa ń jẹ gbogbo ẹ̀ náà máa ń jẹ tán kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe torí mo ti dàgbà àwọn náà máa bá mi fọṣọ àwọn náà máa bá mi gbálẹ̀ àwọn náà máa bá mi ṣe gbogbo ẹ̀ gbogbo oúnjẹ náà máa jẹ tán jọ kàn bá mi sẹ́ǹdì ṣéǹjì kékeré kan. Ẹ máa ṣòwò sí i. Tó ti yẹ tó bá bá mi ṣe màá lè fún àwọn ọmọ yẹn ní owó yẹn torí owó pọ̀ lọ́wọ́ mi díẹ̀ báyìí má bí mi yóò tọrọ o mo kàn fẹ́ yọ̀ǹda ẹ̀ fún ẹ ṣùgbọ́n àwọn àlàfo tó máa dí mo fẹ́ kí ìwọ náà kó bá mi dì Ìṣọ̀lá mi Ọlọ́run á bùkún fún ẹ. 300,000. 300 èló ni 300 kò tọ́pẹ́. O ṣé Ìṣọ̀lá mi bàbá mi o ṣé wọ́n mo dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ kíní kan ló kàn máa bá mi ṣe sí má bínú jọ sórí àwọn pọ́s máa ń gbowó lọ́wọ́ wọn bíbá yẹn olè ni wọ́n olè gidi ni wọ́n tí n bá máa gba 2,000 wọ́n lè dáhùn máa gba 200 kàn bá mi ṣí lé 300,000 yẹn lórí kó bá mi fi 200 yẹn lé sódà tó bá kó dé á jọjú màá lè lò fún wọn tí mo fẹ́ lò fún kó jẹ́ pé mi ò tiẹ̀ ní máa dààmú ẹ̀ gbogbo ìgbà. àmọ́ mi owó wà lọ́wọ́ mi ẹ̀yin ẹ̀ kàn máa béèrè màmá fún yín ok ẹ béèrè owó tẹ́ ẹ bá fẹ́ máa fún yín. o ṣé o ṣé mo dúpẹ́ o ṣé kò ní pẹ́ dé kó tiẹ̀ chátà káàbù mo ti gbọ́
mo ti gbọ́ ó máa chatta ẹ̀ nísìn ó ṣe ọkọ mi. Màámi, mo jẹ́ sọ fún ẹ. 300,000. Bẹ́ẹ̀ ni. Àjọ máa pè mí. Èdè ọ̀la àníjọ pin. Ṣorí wíìgì ìbára wíẹ̀ tó bá ń bọ̀. Aṣọ ìbára wíẹ̀ tó bá ń bọ̀. Bàtà tó wọ bá rí. Ṣé gbogbo ọ̀la dáadáa tí mò ń kú sí ṣé ó tẹ̀wọ̀ náà lọ́rùn mi? Ewu màámi 300,000. Ní kí ni? Ewé bó sọ fún pé burúkú owó ló ní. Burúkú owó ni. Kí wàá ní èlé ní 300,000. Ẹ ṣáà máa fún mi nù ẹ̀. Ó ṣe máa rí gbà lọ́wọ́ ẹ̀ kí ló ń ṣe é? A ní ṣe ìjẹ́ ká kọ́kọ́ gbàdé ná. Ṣé wọn kò tún máa fi lé lórí? Màámi. Kí wọ́n lóko lọ́kọ́ bọ̀? POS ni mo kọ́. Ẹ bá ń gbé fóònù. Ṣé ẹ máa lọ lẹ́dàá mi o? Mo lẹ́ni tó bá lówó làwa bá lọ. If you no get money. Ẹ̀yin ọmọ yìí dáa. Kẹ́nìkan bá mi mọ́ mi bẹ̀ yẹn. Ṣé tí ń du gbogbo yìí ni? Ṣé tí ń du gbogbo yìí ni? Ẹ wà bíbá mo dẹ̀ ń pariwo pé kẹ́nìkan bá mi bomi wá. Anybody nínú yóò dẹ̀ dá mi lóhùn. Èwo lélẹ̀? Wáyé tó ṣe dùbúlẹ̀ báyìí? Wáyé tó ṣe sùúlẹ̀ báyìí? Dídé jọ, ṣé tí ń dùn ẹ ni? Mo ní kò dìde. Ọ̀rọ̀ idiot tí mò ń pè dà. Ẹ gbọ́ pé mò ń pè yín ni. Ẹ gbọ́ ọ̀rọ̀ idiot tí mò ń pè bọ́ ṣe dúró síbi ìgbà ìtọ́ rojọ́. Tó lè fi gbọ́, ṣé ẹ gbọ́ pé mò ń pè yín ni? Ẹ má bínú, etí ti wá sí Títí máa di ojú náà tún fọ́ rí mi lórí ìdúró. Bẹ́ẹ̀ ni, ojú wa ti fọ́, àwa ò rí nǹkan kan. Etí ń di ojú kò sí wàhálà. Ìwọ kí ni? Nǹkan tó ń ṣe pàtó o ní pé gbogbo iṣẹ́ tó bá ti ṣe ni wọ́n ẹ̀yin kan ò yá. Gbogbo iṣẹ́ tí wọ́n bá ti ṣe nínú Ìtẹ́lọ́rùn bàbá ìwà bàbá ìwà o bàbá ìwà o ọjọ́ òre pa aṣọ òre gbàgbé ẹni ṣùgbàgbé ẹni kò gbàgbé
nígbà ara bá ní wọ́n máa ké. Ẹ̀mí ni ìtọ̀nà tó tọ̀ tí ó lè tọ̀. Àṣeyàn ló kú, òkú léèyàn. Òkú ní gbogbo yín, òkú ní gbogbo yín jọ. Tó ṣe wọ́n ìtẹ́lọ́rùn bàbá ìwà o, bàbá ìwà o, bàbá ìwà o. Àìnítẹ́lọ́rùn ìyà ní fi ń jẹ ni. Kí ló jọ ẹ lọ́wọ́ náà tó lè fi jólẹ̀? Bóòlù ti yá tó bá wọn. Ó ká àjọsọ ni pé òun ṣẹ̀bẹ̀ Adẹ́dà. Àmọ́ ó ti wá yájú o tó fi kú sí páńpẹ́. Ohun tí mo tọrọ lọ́wọ́ Adẹ́dà ló fi fún mi. Mo ní mo fẹ́ gba ẹ̀san ìwà tí àwọn obìnrin ń hù lórílẹ̀ ayé sí àwọn ọkùnrin. Ẹlẹ́dàá fi fún mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ń gbé inú ayé, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni olè, ọ̀kánjúà. Wọ́n á rò pé ohun tí wọ́n bá gbà lọ́wọ́ ọkùnrin tí wọ́n fi bánú wọn jẹ́ àjẹmọ́nú ni fún àwọn. Mo fún ọmọbìnrin yẹn lówó lóòótọ́, inú ẹ̀ dùn, ó gbowó lọ́wọ́ mi. Nítorí tiẹ̀ ni mo ṣiṣẹ́ ayé tá a wà yìí. Mo mú wálé kó wá rí àwọn mèremère tó lè jọ obìnrin lójú. Mo fi ọkọ̀ hàn án, mo fi ilé hàn án, ṣùgbọ́n òun ò mọ̀ pé ìtẹ́ ààyè àwa tá a ti papòdà, ààyè ẹ̀ láwa yìí. Ọ̀tọ̀ ni nǹkan tó pè. Màá máa fi ìyà jẹ àwọn obìnrin tí wọ́n ní ìkà o. Màá fi ìyà jẹ àwọn obìnrin tí wọ́n ní ìkà. Ìtọ̀nà gùn gan. Ìrírí o, ìrírí o, ìrírí ńlá lè yọ. Ìrírí, ìrírí o, ìrírí o, ìrírí ńlá lè yí jẹ́. Àìrìnjìnà láìra bùkẹ́ ọ̀kẹ́rẹ́. Bọ́dẹ̀ bá dẹ̀gbó títí yóò rọ ọ̀kẹ́rẹ́ tó súké. Òun ò mọ̀ ló mọ̀, èyí ò mọ̀ ṣàgbà ẹ́. Ìrírí, ìrírí ńlá lè yí. Ìrírí, 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 ìrírí ńlá lè yọ. Ìrírí tó dorí àgbàkodò. Ìrírí tó kọjá òye ọmọdé. Ìrírí, 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 ìrírí ńlá lè yí. Yóò jọ̀wọ́ Èdùmàrè má fi kàn mí o, ohun tí ó dáa. Má fi kàn mí o, jọ̀wọ́ Èdùmàrè, mo ní o má fi kàn mí o. Àìsàn tí ń dojú tì ní. Má jójú tì mí o, jọ̀wọ́ bá mi ọ̀rẹ́ Èdùmàrè. Ó ṣàǹkè yẹ mi o, ohun tí ó dáa. Jọ̀wọ́ o ṣe o, Èdùmàrè, mo ní o má fi kàn mí o. Àìsàn tí ń dojú tì ní. Kórè ṣíṣe má dìbì mọ́ mi lọ́wọ́. Káyé mi má máa ṣe dojúrú. Ìpín mi kó mọ́ dìbàjẹ́ o. Ayé mo wáyé o, kí n rí tèmi ṣe o. Oore ni mo ṣe o, kó má dìbì o.